iṣẹ́ wọn ti rí pé káwọn má pa eléyìí káwọn yọ kó nínú sísítẹ̀mù káwọn dẹ̀ gbé sínú kinní wọn tán. kọ́lọ́ máa ṣàánú fún wa báyìí pẹ̀lú bó ṣe ń lọ yìí o. torí ilẹ̀ Yorùbá ti lọ. èmi ò rí ibi tẹ́lẹ̀ tí ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti jáde síta bóyá ibi táwa ó ní tẹ́ ẹ bá rìn dé ló máa rí mọ́ ẹjọ́ ẹ̀yin náà ẹ bá wa pè wọlé. pé ṣé ìlú tẹ́ wà yẹn àwọn ti rìn dé ṣé irú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ti wà ṣó ń ṣẹlẹ̀ ńbẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun o kẹ́ ẹ máa sọ ní gbangba ẹni tó bá wù lẹ lè jà sí iléeṣẹ́ ológun. àjẹ́dà wọn ni wọ́n mọ̀ pa ẹ̀ àjẹ́dà wọn ni òun lè ṣe pé gbogbo tó ní pààyàn ṣe é rí kí president kí Tinubu sọ̀rọ̀ ni ṣe é rí kó sọ̀rọ̀ rí. because àwọn tẹ́ ẹ ní ẹ rehabilitate they are not Nigerians wọn ò ṣe ọmọ Nàìjíríà that is the big question tó wà ń bẹ̀ gangan nìyẹn. ṣé bí sójà sọ ó ní 1,000 not to deploy sínú army then what I'm talking about. so the same set of people ẹ máa bá wa dé o nígbà tí wọ́n ya wọ woro Kayama ní February 3rd lẹ́yìn ọjọ́ mélòó kan wọ́n ní wọ́n deploy battalion soldier ṣebí àwọn set of people náà wọ́n máa deploy wá báyìí nínú ìlú. àwọn náà so báwo wá ní ètò ààbò ṣe fẹ́ wá wà nínú ìlú wọ́n fi olóńgbò wọ́n fi ṣọ́ eku. ìyá mi ẹ̀ fún agẹ́rí kan gbé Yorùbá mélòó wà nínú army Ìgbò mélòó wà nínú army àwọn bẹ́ẹ̀ mélòó wà. ṣé mo lè sọ̀rọ̀. bàbá wa ẹ lè bá wa dá sí o iye bàbá mi ẹ ṣé gan ni láti TikTok ẹ jẹ́ bá wa wà bẹ́ẹ̀ náà fẹ́ dá sí ẹ ṣé gan ni. ok ẹ ṣeun gan ṣe rí arákùnrin tó pè yín yẹn is a very very intelligent man ọdẹwà is a well-informed man he knows what he's talking about orílẹ̀-èdè Nàìjíríà ti doríkodò. Get me, and I feel sorry for Yoruba land because Otipeti, some of us that in Paris for so many years, pay a wumbe loko lunge at a point in time, one person pay wani Igbo, one person pay wa lota Yoruba, one be ko sin koto so pe ema teli emelo kon slogan. O ma tin sinu ibu ni. Ṣé kò ti gbogbo Nàìjíríà àti ilẹ̀ Yorùbá sínú ibú àbí tí brother yẹn ṣe sọ wọ́n sọ pé gbogbo àwọn tó ń support ẹ̀ wọ́n ti jí àwọn èèyàn wọn gbé òun ló ṣe ń ṣe báyìí ẹgẹ́ mi sìn kó lórí dorí ẹ̀ mú òun ni àwa ní ilẹ̀ Yorùbá báyìí sìn. Ladies and gentlemen, ó jọ gàtè kò jọ gàtè the same pattern the same style tó ti lò nígbà Buhari tó jẹ́ pé àwọn agbésùmọ̀mí kan wá lọ kó wọn síbi kan wá ní wọ́n ti káwọ́ sókè tó ń pè wọ́n ní repentant ẹ wá ní ẹ máa sanwó fún wọn ẹ dá aṣọ sí wọn lọ́rùn ẹ wá ní kó lọ join army kò síbi tó ti ń ṣe now it's just a common sense thing àwọn tó ti pa àwọn èèyàn àwọn tó ti dá community rú tó bá yẹ pé ẹ ti ṣí èrè ẹ má bínú pé mo ń sọ̀rọ̀ báyìí o Ìjẹ̀bú wọn á sọ fọṣọ ṣépè fún wọn gbẹ̀yìn gbogbo àwọn tí wọ́n continue láti máa wà òṣì báyìí ṣe rí pé fọlọ́run ṣọ́ òun ni àwọn Nigerians wà. Few years ago there was one soldier that called into a live show lórí what's it called the Nigerian Info. Ẹ jẹ́ bá mi tẹ̀síwájú wọlé ẹ ṣeun gan ẹ darapọ̀ mọ́ wa. The soldier called in anonymously sí live show. Ó sọ pé left-handed soldier lòun. Ìyẹn túmọ̀ sí pé tó bá wà lójú ogun apá òsì òun ló ń lò láti máa fi máa yin àwọn boko. Ó dẹ̀ ní òun tóun bá yan wọn báyìí pé ọwọ́ òun ó máa ń straight gan ni. Ẹ believe pé bọ̀bọ́ yẹn ni wọ́n dá àbọ̀ bò òun látẹ̀yìn. Bẹ́ẹ̀ni pé òun ti ń pa wọ́n jù mo rí fọ́nrán yìí. Ẹ gbà yìí ẹ̀kọ́ àìgbàgbé wọ́n dá àbọ̀ bò láyẹ̀yìn ẹni tó dẹ̀ dá àbọ̀ bò látẹ̀yìn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ èdè ó sọ èdè Haúsá èdè tó dẹ̀ ń sọ bọ̀bọ́ yẹn gbọ́ ẹgẹ́ mi ń sìn pé kí ló dé òun ti ń pa wọ́n jù kí ló dé tó ń pa wọ́n jù ṣé kò ń ṣe lára àwọn repentant yìí òun ló dá àbọ̀ bò bọ̀bọ́ yẹn lẹ́yìn ṣé nǹkan tí mo sọ yé yín àbí kò yé yín rárá.
Wa gbogbo ayé ló ń gbọ́ yín. These are the same set of people tó da ìbọn bo bọ̀bọ́ yẹn lẹ́yìn. Màá fi yẹn lẹ̀. Tolúlọpẹ́ Arótiléwá ọmọ ológo ilẹ̀ Yorùbá ìṣojú gbogbo àwọn elders Yorùbá báyìí ló ṣe pa ọmọ yẹn. And they all remain incommunicado. Kò sí wọn bí aláya kankan nínú wọn rí kọ́nà dáríṣẹ́ méjì láti fọhùn títí kan wọn lọ́balọ́ba yín. None of them kò voice àpé kí ló dé tí ẹ ṣe pa ọmọ yìí. Kò sírú ẹ̀rí in the history of Yoruba land at the age of 24. She's the best jet fighter ní gbogbo Nàìjíríà. Wọ́n ní tó bá wà lófurufú báyìí, àrà oríṣiríṣi ló máa ń dá. I listened to an interview uncle ẹ̀ because bàbá ò lè sọ̀rọ̀ ń gbà yẹn. Mo wo interview yẹn, mo gbọ́ nǹkan tí màá yẹn sọ. Ọ̀tá mi dẹ̀ ń sunkún sínú. Ọmọ yẹn ni wọ́n pe òun, ó dẹ̀ sọ fún bàbá ẹ̀ pé wọ́n ní òun ṣiṣẹ́ ṣe. They called her to office pé ó ń ṣiṣẹ́ ṣe iṣẹ́ tó ń ràn ló ń ṣe. A young girl. Ìgbà tí ìjọba máa jáde ń pé bá lọ ṣe pamọ́ ẹ̀ wọ́n ní lára àwọn secondary school mate ẹ̀ ni ń pé wọ́n reverse into her. Nínú barracks nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run. And people think it's a joke. It is not a joke. It's a shame that ń pé ọmọ yẹn wọ́n pa ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn. Ẹ̀jẹ̀ wà lára ọlọ́wọ́ àwọn ará bíi APC ẹgbẹ́kẹ́gbẹ́. Ìwọ tó bá lọ join wọn tí ó rógo yẹn. Ìwọ tó bá ń defend wọn. You need to think otherwise because ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn dẹ̀ ọwọ́ wọn ó ti wà soak pọ̀ lẹ́jẹ̀. Kò ń ṣe lórí bàbá ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ o. They don't have any sense of remorse. They don't wọ́n kálá gan wọ́n dínú gan ó wá continue gan báyìí sìn. Ẹni bà ló mọ̀. Boy youth leader Afẹ́nifẹ́re gbà tó gbé òun náà òun àtàwọn bàbá ẹ̀ lọ́mọ Johnson gbà tó gbé tó jókòó nínú gbó everybody lórí fídíò yẹn. Then Prince Ọ̀jájú. Ó ń kábàámọ̀ wọn ò bíire kó jáde látẹ̀yìn ìgbà yẹn pé so Nàìjíríà ló ṣẹlẹ̀ sí yẹn o. Ẹ gbọ́ Nàìjíríà ló ṣẹlẹ̀ sí bàbá yẹn tó gbé ìbọn sí létí báyìí. Nàìjíríà ló ṣẹlẹ̀ sí. Kò sí ẹni tó máa gbàdúrà kí Nàìjíríà ṣẹlẹ̀ sóhun. Owó tẹ́lómi ò lè pa in lifetime àwọn sọ pé kó wá fi san ransom. Orí burúkú of the highest order 100 million. Àwọn family wọn máa sáré lọ wọn máa sáré bọ̀. Wọ́n máa sáré lọ wọ́n máa sáré bọ̀. Àwọn tó bá kọ́kọ́ pè tọ́nà ní 100 million tó bá tún pè wọ́n padà they will never pick their call again. Because gbogbo alámọ̀ tó ṣe ń lọ lórílẹ̀‐èdè yẹn pé oníkálukú ń struggle ni láti jẹ́ kí nǹkan bára wọn. And some of you after infantry láti máa sọ pé ẹ ló gba PVC. Ẹ jọ̀ọ́ ṣé ká sọ̀rọ̀. Ẹ jẹ́ kán sọ̀rọ̀ tán ṣe fún bàbá mi tó sọ̀rọ̀. 1 second Mr. Gbéga. Ẹ lọ gba PVC yín òun ló máa òun kọ́ ló máa ìbò kọ́ ló máa gbé yín kúrò. Ẹ máa bí ẹ̀wọ̀n ará bíi ní pé kí Ọlọ́run gbé wọn kúrò ńbẹ̀. Ìbò kọ́ gbogbo ìlú láti revolt ni. I'm telling you this. Your politicians in Yoruba land criminal ní 99.9% wọn. I'm telling you. They're a bunch of criminals. Wọn lóòótọ́ wọn lọ jà fún yín àpò wọn lọ jà fún they are the highest paid senators in the world. Kí ni impact tán fún yín kó gbé gàrí wá àbí kó kún wọn lọ́kadà orí burúkú of the highest order. Ṣóṣì ilẹ̀ lọ́ máa continue láti máa ṣe gbogbo àwọn ọ̀dọ́ tó wà intelligent gbogbo wọn ti sá kúrò nílùú. Ta ló sọ fún pé èmi náà ti sá lọ ti pẹ́. Ẹ rò pé ilé ayé da láti ilé ayé tó da táwọn ònú fíìmù yẹn kò sẹ́ni tí ó wà entitled sí n pé kò ṣí tap kò máa mú mi lẹ́nu tap báyìí. Good water. Kò ní bàjẹ́ fún yín bàbá mi. Schools ò sí fáwọn ọmọ ẹ lọ sí ẹ sọ fún wọn pé àwọn wèrè yẹn constituency wọn they should go to the public schools tó wà ládùúgbò wọn kó lọ sí toilet àwọn ọmọ primary school kó lọ sí toilet àwọn ọmọ secondary school come back and tell me what. Ẹ̀yin ògiri wọn náà ń tọ̀ sí náà yàgbẹ́ sí. What they found. What kind of a nonsense is that? Ẹ jẹ́ ń dákẹ́ báyìí kankú yẹn sọ̀rọ̀. Thank you ma. Ẹ ṣeun ààrẹ ti bá wa dá sí i padà ẹ ṣe gan ni. Bàbá wa Gbénga ẹ bá wa gbóhùn sókè. Àǹtí Àṣàkẹ́ Màkálẹ̀ ọ̀gbìn náà ni mo ti ń wò yín tí mi ò rí yín bẹ̀.
ọ̀nkú tó sọ̀rọ̀ yẹn mi ti fẹ́ kán lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ wa à ń react on what is on the ground a dẹ̀ fi ń ta méjì Yorùbá ni kì í ṣe pé a fi help mo ti wá WhatsApp yín lẹ́ni tí mi ò rí mo fẹ́ send nǹkan kan sí yín bàbá tó ń sọ̀rọ̀ yẹn tán bá lè dá mi lóhùn nǹkan méjì ni mo fẹ́ bi wọ́n nítorí pé wọ́n pa òwe kan wọ́n námùkún ẹ̀ wọ́ olókèlè wò ẹ̀ wò sàlẹ̀ ta lẹ rò pé ó ní NTA àti Nigeria Port Authority tó wà l'Abuja Àpápá àwọn wo ló ní sà. The government of Nigeria ló ní NTA now. Nǹkan tí gbogbo yín fi ṣe mistake nìyẹn federal government kọ́ ló ní Yorùbá ló ní ẹ̀yin tí kàwé ju àwa lọ bẹ́ẹ̀ tí nítorí bí kò ṣe dáa láti gbé kẹ́gbárì Charles kẹ́ ṣe findings ká wá pa ọ̀tẹ̀ tì àdáadáa bá ò dá ká come to unite without that ọmọ yín náà ṣe máa ṣépè fún Nàìjíríà bẹ́ẹ̀ yín náà ṣe ń ṣe yìí ọmọ yín náà ṣe máa sọ negative sí Nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń sọ yìí Yorùbá ló ní Ọbásanjọ́ ló tà á mo ti ń wá àǹtí mo ti ń wá WhatsApp ẹ̀ torí before I will come to your own platform ó ní àkọ́kọ́ tí mo máa wùṣà àti send sí kó wo privately Yorùbá ló ní olórúkọ tó ń pè é Àpápá Port Authority tó wà ní l'Àpápá Yorùbá ló ní Awólọ́wọ̀ ló ṣe é fún ọmọ Yorùbá bẹ̀tẹ̀ Ọbásanjọ́ wà lẹ́ni tó tà á fún Nàìjíríà ṣé rí ohun tó wà nílẹ̀ yìí ó ti wọ́ ọjọ́ ti pẹ́ tá a bá dẹ̀ fẹ́ kúrò nínú ẹ̀ èmi àti ẹ̀yin àáfaradà àní lọ jòkó síbi tá a ti ń momi lẹ́nu pump tó easy tá a bá dẹ̀ jòkó síbi tá a ti ń momi lẹ́nu pump tó easy we need to contribute to our nation tí a ń pè ní Yorùbá not by the way your daddy told you not by the way my father tell me not by the way my mother tell me tí a bá ti padà sí orí àti pé kí good thing kó jáde lẹ́nu wa ká dẹ̀ máa advocate pé nǹkan báyìí la fẹ́ pẹ̀lú aṣíwájú tá a bá ní bẹ́ẹ̀ my brother bá ń gbẹ̀yìn náà síbẹ̀ kò sí kankan tẹ́ máa rí ṣe because mo rí pé ẹ sọ̀rọ̀ yẹn ní zigzag lóòótọ́ ó ti wáyé ọjọ́ ti pẹ́ bẹ̀ẹ̀ tí àwọn nǹkan kan wà pé tá a bá sọ tí ò bá sí proof tó pọ̀ tó a rí bóyá bíi Sahara bóyá bíi kankan mi ìfẹ́ ká máa fi sínú Yorùbá issue àwa fúnra wa ló ń ṣera wa àwa fúnra ló ń fẹnu ara wa bá Yorùbá jẹ́ ìjọ́ wo la tó fẹ́ ní nǹkan kan dáa bẹ́ẹ̀ tí gbogbo èyí tó wà níta a ò rí positive ó kéré bá ń tí ì ṣe gbé ètò wá kẹwàá àǹtí ọ̀rọ̀ yìí is true o kíní ti bàjẹ́ o bẹ́ẹ̀ táwọn ọmọ Yorùbá kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ ṣe ẹ̀yin kìkègé ṣe PVC ẹ̀yin kìkègé ṣe lé ẹ̀dẹ̀ wà ní United Nations ìyá dẹ̀ ń jẹ wá nílé kò sí solution gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ látàrí mi rí solution ẹ̀yọ̀kan tẹ́ mú wá ìgbà wo làwa Yorùbá fẹ́ wá solution ọ̀hún tọmọ yín náà ní sọ story ìfọmọ ẹ̀ ẹjọ ẹ dáhùn question yẹn mo fẹ́ sáré mo fẹ́ lísì sí. àwọn tí wọ́n dáhùn question àbí kí n sọ sí i. ẹjọ sá ṣé mo lè sọ̀rọ̀ before kó tó di pé hello. hello gbọ́dé ló kú ẹ bá wa tó. mo wà ń bẹ̀ mo kí gbogbo ilé o mo dẹ̀ kí dáàdi wa Lọ́lá Ọlásùnkànmí àbí kí lorúkọ wọn. mo dẹ̀ kí Mr. Benga ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ láìpẹ́ yìí náà àwọn ọmọ kékeré làwa bàbá bó ṣe rí ojú táwa fi wò ó tún yàtọ̀ sí ojú tẹ̀yin àgbàlagbà fi ń wò ṣe rí nǹkan tèmi ń rí ni pé ẹ sọ̀rọ̀ kan pọ́ìntì yẹn èmi tí ẹ fẹ́ gbọ́ ẹ má bínú mo sọ́ọ̀rì láti sọ ẹ dákun. so èmi ò kì í fẹ́ gbọ́ pé àwọn kan lọ jókòó sí ibi tí wọ́n ti ń gbẹ́nu sí pọ́ǹpù tí pọ́ǹpù ti ń sí yáyàyà so a gbọ́dọ̀ jọ tún sí ẹ sà
ọ̀rọ̀ lílẹ̀ ń sọ yóò ń ṣe tí ó ṣe fámìlì kì í ṣe ọ̀rọ̀ fámìlì kan téèyàn kan jókòó téèyàn kan máa sọ̀rọ̀ pa kálukú ń sásàlà fẹ́mi ẹ̀ ẹ gbọ́ mi sà 29 years ni mo lò lórílẹ̀‐èdè bàbá mi ibi tẹ́ ẹ ti sọ pé ilé tẹ́ ẹ ti bí wa nìyẹn o tẹ́ ẹ ti bí ìyá tó bí àwa yìí tẹ́ ẹ ti bí bàbá tó bí àwa yìí ẹ sà tí n bá sọ nǹkan tí mo fi ń bá ní àjò mi bọ̀ láti bóyá bí ìgbà tán ti bí mi títí tí mo fi pé 29 years ẹlòmíì àdọ́ bojú ni tí n bá sọ history life mi kódà tí n bá kúrò nílùú kò ń ṣe ń tàdúà lè mo sọ́ọ̀rì láti sọ ní mo fẹ́ sọ yìí o àwọn kankan bẹ tó pé kẹ́ ẹ ṣàdúà láti àárọ̀ yìí tó fi di 100 years kó lè gbà àbí kólú kẹ́yìn ó tètè wá àsálàfẹ́ mẹ́rẹ̀ kó yìí sásálàfẹ́ mẹ́rẹ̀ kó kúrò ní orílẹ̀-èdè yẹn kó tètè wá bòmí gbà lọ mo sọ́ọ̀rì o because ẹlòmíì máa sọ pé nígbà tí gbogbo yín bá wà lọ tán àwọn wo ni ó tún bẹ̀ sí sáà ní ti ń bẹ́ńlẹ̀ ìkọjá ogun tá a jọ ń rò because tírú wa yóò bá sásálàfẹ́ mi wa láàrin ọdún kan ẹ má jẹ́ sọ pé ọdún kan láàrin 2 months tá a fi sá kúrò nínú ìlú yẹn tá a fi débi tá a wà lónìí láàrin 2 months tá a lò ń bí tá a wà lẹ́yìn lásán pé 2 months tá a lò ń bẹ́ èròǹgbà wa pẹ̀lú tá a bá dúró pẹ̀lú bí a ṣe rí pẹ̀lú bí tí ń dún lára kálukú wa a lè jẹ́rù rẹ̀ láàrin 100 years ní Nàìjíríà gbogbo ẹnu mo fi sọ. ẹ jẹ́ wá sọ kì í sọ̀rọ̀ yẹn níjọ́ wọn ti bí ajẹ́ kó pọ̀ jù ká lè máa dá ká lè máa fèsì sí o pọ̀ jù ànírọ́tì àwọn ọ̀rẹ́ bá sọ. ok láti wá jẹ́ pé bóyá ẹ sọ pé àwọn kan lọ ibi tí omi tó ti ń sí táàpù ti ń dá yà ẹ sà ẹ má jẹ́ ká tanra wa àwọn tẹ́ ẹ ní àtẹ̀lé yìí tẹ́ àwọn ìjọba wa tẹ̀ ń sọ iná sẹ́rí pọ́ǹtì kan lè máa kọ́kọ́ múná pé níjọ́ tá a bá ti lè tẹ̀sùrù wa bá ti lè pàdé dàpọ̀ padà máa lé ajá tẹ́rí gbogbo ẹni wọ́n bá fi lé ní age of 40 years tó sì ń dun post kan ló dédé wa lónìí wọ́n fẹ́ ti post wọ́n fẹ́ jà wá lólè ní ẹ kàn mọ́ 20 30 yẹ kó bẹ́ẹ̀ kẹ́ rí náà yẹwò gbogbo àṣírí ní tí kálukú ń bọ̀ ọmọ tú ara ọmọ sí ara ọmọ sí ọ̀balẹ̀ gbogbo àṣírí tí kálukú ń bọ̀ yẹn yóò tù mo sọ fẹ́ nìkan jọ kan mo ní kí ni jẹ́ Boko Haram federal government ló yàn wọ́n bẹ́ẹ̀ kọ́kọ́ lọ ọmọ yẹn ẹ gbọ́ mi sà kí ni jẹ́ Boko Haram federal government ló yàn wọ́n sí bẹ́ẹ̀ ẹni tí ò bá mọ̀ ní ọmọ gbogbo ọgbọ́n tán ń dá kálukú mọ̀ ẹ̀dá everybody of speak out ni ẹ̀yin náà lẹ́yìn yẹn kí ló dé tí wọ́n mú ọmọ tí wọ́n fẹ́ jọ ẹ̀ wọn mọ sójà tí wọ́n ní wọ́n lọ́ máa fèsì wọn níjọ wọn tí wọ́n ti ń jagun yẹn láti jọ èwo wọn jà tí wọ́n taari pé tó wọ́n wẹ̀ nìkan mélòó làwọn Boko Haram wọn ò wọ 1 million ẹ sọ fún mi àná wọn kó yàn bẹ àná wọn á tún wá yàn ẹ sápá 250 inú ẹja àwọn yòókù wálé ní 500 èmi máa ń sọ pé ẹni ọba lọ join sójà ní Nàìjíríà ọ̀dà yẹn pé ẹnì yẹn kò mọ tí ń ṣe lójú tèmi o kò mọ nǹkan tí ń ṣe kódà tí n bá rọ ọmọ bíbí inú mi tó bá lóun fẹ́ join rẹ̀ màá kọ́ ṣe pépà fún pé sign mo kọ̀ ọ́ lọ́mọ kó tó lọ join because mo ti mọ̀ pé ó ṣùọ̀ ó lè má bọ̀ because àwọn tí ń rán ọ lọ ọbẹ̀ wọ́n ti sọ fáwọn tẹ́ ń lọ bá ẹ sápá 250 ọmọ ìbọ̀wálé ní 500 kí làwọn yẹn fẹ́ máa tàn wá fún torí ẹ lè mi sí tẹ̀lé PDP ń pè mí ẹ sọ̀rọ̀ yẹn no problem ẹ sọ̀rọ̀ sà. ó dáa bàbá mi Gbénga kẹ́ tó sọ̀rọ̀ ẹ má bínú ẹ ní kọ́mẹ́ǹtì kan tí mo fẹ́ kà fún yín wọ́n ní with the ẹ jẹ́ kọ́kọ́ dá ẹ̀gbọ́n ìlú òun máa gbà ẹ jẹ́ dẹ́gbọ́n ìlú òun náà mo dúkú tó gbàgbé ọ̀rọ̀. ẹ dúró ọ̀rọ̀ táwọn sọ lé kéèmí náà tó gbàgbé lórí ọ̀rọ̀ wọ́n ní kẹ́ bá wa dárúkọ orúkọ tí wọ́n kọ́ fún Nàìjíríà port lédè tẹ́lí ti Yorùbá yẹn wọ́n ní orúkọ tó kọ́ fún nígbà tó establish ẹ̀ wọ́n ní kẹ́ bá wa sọ. tí anybody bá wá sí abẹ́ comment tó bá ń béèrè question yẹn tí ò come up báyìí kó gbàgbé ẹ̀ tí ò bá ti lè lọ béèrè lọ gọ́ọ̀gù. orí YouTube. anything tí illiteracy or you are not illiterate tó bá ti sọ́ọ̀sì just ask Google he will tell you. ẹ má jẹ́ ká padà sẹ́yìn mi yẹn. irú ẹni yẹn ó ní question méjì mo fẹ́ bí ẹgbẹ́ mi ìfẹ́ gbàgbé irú ẹni yẹn tó bá lágbàlé kó lọ béèrè nígbà tí Awólọ́wọ̀ ṣe premier pé orúkọ wo náà ń pe tẹlifíṣọ̀n kìíní tí Awólọ́wọ̀ ṣe ń gbà yẹn it's a very simple subject ẹ má jẹ́ ká padà sẹ́yìn ẹ jẹ́ sáré dẹ́gbọ́n ìlú òun. sọ̀rọ̀ kan lánàá ẹni àwọn akókò ẹni kan máa tó tó fúnra ní ìṣẹ̀lẹ̀ bá wà lóyún ọmọ ìfà ẹni bọ̀dì níbí
mi ò ṣe pé o mi ò ṣe pé o. ẹ mọ ọjọ́ orí ẹ o jẹ́ ká máa mọ̀ ní ẹ mọ ọjọ́ orí ẹ tó wà lọ́dà comment section ẹ jẹ́ ká máa fúnra wa lọ́wọ́ díẹ̀díẹ̀ ṣẹgbọ́n sàn. sọrí sí mi títí gbàgbé ẹyọ kan ok ẹ̀gbọ́n tó sọ̀rọ̀ tó ń sìn kò sí rọ́ nínú ọ̀rọ̀ yín kò dẹ̀ sí àṣàdànù nínú ọ̀rọ̀ yín mo really appreciate yín but màá tí mo fẹ́ sọ àwọn kọ̀ọ̀kan ni àjò náà ò lè dùdùdùn kó nílé má relé ẹ má bínú pé mo pòwe àjò lè dùn kó nílé má relé bẹ́ẹ̀ bá tiẹ̀ sá tẹ̀lé sọ pé kọ́ ọmọ yín kọ́ lọ́mọ bẹ́ẹ̀ bá dàgbà tẹ́ bá rí bí àgbáre wọ́n á gbé yín wálé wá sí náà tó bá jẹ́ pé wọn ò lè rókun yín gbé débi tẹ́ ń bọ̀ ńkọ́ ó jẹ́ number one tẹ́ bá rí ẹ̀gbọ́n tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ yẹn ó touch mi ni mo wá contribute sí ni àwọn náà wọ́n á wo ọ̀rọ̀ tẹ́ sọ́nsìn ó yàtọ̀ sí nǹkan tí a sọ pé gbogbo kan tí àǹtí yìí ń sọ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan tó bá wá dìde nísìsiyìí tó fẹ́ ṣe é ń perú ẹni yẹn ní fool nìyẹn that is my own thinking tẹ́yìn ò fi lè sọ pé rárá tẹ́yìn náà dẹ̀ lè fi ẹnu tẹ́ ẹ̀ dẹ̀ lè fi ẹ̀mí láti fi lè sọ pé báyìí la ṣe máa ṣe báyìí ká ṣe ṣe ó jẹ́ ìkejì ìkẹta ni pé ṣé rí ọmọ kéékèèké tẹ́ ẹ sọ ṣé rí èmi tí wọ́n bá yín sọ̀rọ̀ mo ti wa Pedro rí Pedro mo wá kẹ́ lọ wo èjì di méjì Bankole kẹ́ lọ wo èjì Bukola Saraki kẹ́ lọ wo èjì Dino Melaye nígbà tí wọ́n fún wọn ní agbára ẹ sọ nǹkan tó contribute sáyé wa ṣé rí nǹkan tèmi ń try láti bring out mo rò pé bóyá ẹ máa gbáǹdì ni pé ọ̀rọ̀ Yorùbá ó ti wọ́ tipẹ́ bẹ́ẹ̀ bó ṣe wọ́ yẹn ṣètà fún máa túnṣe àwa fúnra wa ń fẹnu tí bàjẹ́ ẹnu wa dẹ̀ làṣẹ wà kò sí àdúrà ń bí kankan scam ní chọ́ọ̀chì àti mọ́sálásí ẹ̀sìn wa wọ́n ṣe dá wa ó yàtọ̀ sún tó gbọ́ agbélé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a ò tẹ̀lé Nàìjíríà kò sẹ́ni tó wù bẹ́ẹ̀ tá a ní máa wò níran irú báńtì ìṣe wa contribution ló yẹ kẹ́ mú wá kì í ṣe kẹ́tí wá condemn kì í ṣe kẹ́tí wá máa scared àwọn èèyàn òun làwọ́lọ́wọ́ òun làkítọ́lá ṣe títí Nàìjíríà ò tòrò Arẹ́gbẹ́ títí gbé Nàìjíríà náà ò tòrò Tinubu wà ń bẹ̀ Nàìjíríà ò tòrò Ọbásanjọ́ wà ń bẹ̀ Nàìjíríà ò tòrò ó yá ẹ wá sọ ìgbà tí a tó fẹ́ tòrò because ẹ sọ pé ẹ máa kọ ọmọ yín lọ́mọ tó bá kó fẹ́ ṣe it's true èmi gan mi ò lè sọ pé màá kọ bẹ́ẹ̀ kò sẹ́ni tínú ẹ̀ máa dùn bẹ́ẹ̀ ṣé contribution lẹ fún àyẹn ni àbí I don't know how to put it mo fẹ́ kẹ́yìn náà fúnra yín kẹ́ wu ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe gbé ká because aunty nísìn aunty wá láti wá ṣí wa níyè ni mo lọ sí platform kan láàárọ̀ yìí. Yes sir, mo understand nǹkan tẹ́ sọ sá mo understand mo dey really appreciate you but sir sẹ́rí nǹkan kankan ni mo fẹ́ fà yóò ní sà. Sẹ́rí nǹkan tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dùn yín bóyá yálà iṣẹ́ ọlọ́pàá ni àbí sójà any forces in Nigeria sẹ́rí àwọn olóṣèlú wa ó yẹ ká máa la àwọn ọ̀rọ̀ kan mọ́lẹ̀ okay for example ẹwà wa tá a sá kúrò nílùú nísìnyí tá a lọ sórílẹ̀-èdè mi gbogbo wa tán bá pé kálukú jókòó lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí a mọ bá a ṣe lè tó local government kálukú tí gbogbo òun ó sì dá láàrin 3 months for gbogbo àwọn tí a jó lórí wa yálà ọjọ́ lórí Yorùbá ni yálà ọjọ́ lórí Haúsá ni yálà ọjọ́ lórí Yíbò ni gbogbo wọn gangan ni wọn ò fẹ́ kó orílẹ̀-èdè yẹn dá ẹ máa gbọ́ mo gbọ́rọ̀ kan lẹ́nu ẹnìkan àjọ sọ̀rọ̀ yẹn dáàrin kan ṣé ẹ bìlí pé nínú local government kan lásán aléyàn tó yẹ pé èèyàn lè fà jáde mẹ́gbọ́ control local government kan láì even ẹnìyẹn lè mọ́ ní tátà lọ́wọ́ báyìí kọ́ mọ́ ní owó kankan lọ́wọ́ báyìí ó yẹ pé nínú knowledge ẹ̀ nínú ọpọlọ ẹ̀ ó lè control local government kan ní state kan ó dẹ̀ control ẹ̀ débi pé local government yẹn yóò dẹ̀ dá débi wípé àwọn orílẹ̀-èdè míì wọ́n mọ̀ wá yọ owó ni
bọ́sà tí irú mi bá dá òun local government tá a ti bí mi àwọn tó jẹ́ olórí ibẹ̀ yẹn yálà gómìnà ni o yálà ọba àlọ́ ni o yálà àgbà ni yálà àwọn ni o àwọn náà wọ́n padà wọ́n sì kí ni wọ́n pa olúwa ẹ̀dá ni. kẹ́rí ọ̀rọ̀ lú lọ́wọ́ tá a wà yìí ẹ má jẹ́ ká tanra wa kò ń ṣe tó yẹ kí èèyàn máa pé kálukú ẹni tó bá lè sásàlà fẹ́mi rẹ̀ kó sásàlà fẹ́mi rẹ̀ àbájẹ́ mi fáwọn èèyàn yẹn lọ́wọ́ tá a wà yìí téèyàn ò bá sásàlà fẹ́mi rẹ̀ wọ́n kàn pààyàn ní wọ́n pààyàn dànù because ní tó ń rán lójú àwọn pípọ̀ yóò so mi mọ́ ẹ̀jẹ̀ ló wà níbẹ̀ ẹ̀jẹ̀ ló wà níbẹ̀ ẹ imagine lórílẹ̀‐èdè náà ẹ sà mo fẹ́ ti yan kan sí ní sà orílẹ̀‐èdè tá a wà yìí ṣé ń gbọ́ mi sà orílẹ̀‐èdè tá a wà yìí orílẹ̀‐èdè tá a wà yìí pé a kì í sọ ọmọ orílẹ̀‐èdè wọn máa jẹ́ fúnrìn pé àwa ṣiṣẹ́ lórílẹ̀‐èdè wọn lásán téèyàn bá fi lo bóyá bí ọdún méjì àbọ̀dún mélòó kan ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn èèyàn ń gbọ́ náà láì báyìí tó fi níwèé ìgbèrú lọ́wọ́ wọ́n máa fún un ní chance ìjọba máa support ẹ̀ láti lọ school tẹ́ ẹ bá gbọ́ iye owó tíjọba ń issue fáwọn èèyàn pé tó ó lọ fẹ́ lọ school sí ó yá gba yìí báyìí àwọn fún ọkọ̀ fi súnmọ́ṣù ara rẹ̀ sà èèyàn ò lè make ẹ̀ ní Nàìjíríà láàrin 50 years. wọ́n ti bẹ̀rẹ̀ náà Nàìjíríà báyìí. Bàbá kò lè ṣèṣe wọn bẹ̀rẹ̀ kankan ẹ má jẹ́ ní àpọ̀ parọ́ fún wa. èlò wọn bẹ̀rẹ̀ kankan ló náà pa fún wa ẹ̀sà ẹ máa gbọ́ sáà olórílẹ̀-èdè ànírọ̀ ní sẹ́rí tí ó bá orílẹ̀ ẹ máa gbọ́ orílẹ̀ kọ́ madam sista wa ẹ máa gbọ́ ìyá wa ẹ jẹ́ kí n fún wọn ní ìdáhùn ẹ jẹ́ kí n fún wọn lésì ṣé dandan ni ká gbé lọ sórí nẹ́ẹ̀tì ni ẹdún náà a dẹ̀ ń pera wa ní graduate Nàìjíríà a lójú tí o pè ní parọ́pọ̀ owó tẹ́ ẹ ní wọn ò fi sọ̀pọ́ọ̀tì kálukú yìí a ní SIN náà kí lorúkọ rẹ̀ kí la máa ń pè lọ́dọ̀ tiwa NIN sẹ́nà bàrà wa pè é báyìí a ní NIN ti tún ó ti tún communicate fún gbogbo tí ń jẹ́ ọmọ Nàìjíríà pàápàá tẹ́lẹ̀ iṣu wọn yẹ fún un ibi lórí NIN lórí SIN ní bíbà yìí náà fi fún ẹnìkọ̀ọ̀kan ní almost 50 tábà ìṣòwò Nàìjíríà almost 50 million naira ẹnìkọ̀ọ̀kan ṣé dandan ni ká gbé lórí ilé kankan máa sọ pé àwọn náà máa announce báwọn fún yẹn 5 million ó jẹ́ pé yẹn mẹ́ta ní gbogbo yòókù wọn kò sápò ẹ wọ Ọlọ́run ní bàjẹ́ ẹni tó bá wù kọ́ ànírọ́ ni wọ́n pa fún bàbá irọ́ ni wọ́n pa fún bàbá ẹ má jà wulẹ̀ fẹ́. ṣé mo lè sọ̀rọ̀ tí ẹ bá máa yìí. mo lè kan fámìlì tí mo ti kan fámìlì mi. ẹ ṣe ẹ jẹ́ kí irọ́ ló ń pa fún. bàbá mi. ẹ jẹ́ kí dáàdì yẹn fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí dáàdì yẹn sọ̀rọ̀. ẹ ṣeun gan mo kí gbogbo ilé again Mr. Gbenga ẹ jọ̀ọ́ ẹ bá mute ẹ jọ̀ọ́. ẹ ṣeun sir. Well, Shemo, at the end of the day, oníkálùkù ló máa ń wo nǹkan from different perspective. I respect Mr. Gbenga's perspective, mo dẹ̀ ń gbádùn ọkọ̀ tí bàbá Lókì sọ. But ṣé rí níbi tá a dé báyìí sìn kò tí ì yé àwọn èèyàn kan pé nǹkan tó ń ṣẹlẹ̀ òun ni òyìnbó ń pè ní existential threat. Ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn kan wà tó fẹ́ gbalẹ̀ tó ń ṣẹlẹ̀ bàbá ńlá wọn. And they're very determined, they're very purposeful, and they're very focused. Ẹ get me sìn. But tó dàbẹ̀ pé àwa, most especially nílẹ̀ Yorùbá, I hate all the governors in Yorùbá land. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ nítorí pé they are very insensitive. Ìyẹn túmọ̀ sí pé wọ́n fura tó àbí mo ti máa ṣe pé ní Yorùbá ẹ get me sìn because ẹ ń rí báyìí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pé ewu ńlá ló ń bọ̀ yìí. Look at what happened in Kwara for an instance. For 10 good hours àwọn kìíní tó ń pè ní Boko yẹn wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wọ́n tún lọ yọ nọ́fìlà wọ́n tún padà wọ́n tún bẹ̀rẹ̀ sí ń pa wọ́n tún kọ́ àwọn èèyàn lọ 10 good hours. Ẹ̀mí ìṣẹ́jú tó wà ní 1 hour kò dẹ̀ sí èèyàn kankan ní ìlú yẹn lọ́wọ́n ọ̀dọ́ yẹn tó lè challenge wọn àbọ̀ ọlọ́pàá àbí sójà. Nobody can challenge them. Wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ successfully for 10 hours. Ṣé wàá sọ fún mi pé tó bá ṣẹlẹ̀ ní kò lè ṣẹlẹ̀ again lẹ́nu ẹ̀ nílẹ̀ Yorùbá. Meanwhile, president, I am not his fans at all. Kò possible because ọmọ Èkó lè mi. Àwa dẹ̀ mọ president bàbá yẹn. Ẹgẹ́ mi sìn. Àwọn olè wọn á náwó. Wọ́n náwó ná apá. You understand me? Owó tí Buhari ná for 8 years.
ó ná within 3 years tó jẹ gbèsè jọ. It's unbelievable. In the next 115 years, Nigerians say more tẹ́ máa ṣe sanwó yín, tẹ́ máa ṣe sanwó gbèsè yẹn. If you don't know that, so you need to be careful when you're defending these people. I am not in position láti máa sọ pé. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ni Ọ̀kín Fẹ́mi Balóyè àti Raymond Mokre bí òbí ṣe gbé wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́ bá ti sọ ẹ máa mú fáàtì wá ẹ máa gbé fáàtì ẹ̀ jáde ṣé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbé fáàtì ẹ̀ àǹtí Àṣàkẹ́ èmi pẹ̀lú wọn ló ń tẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀ ní sùúrù. ẹ sà ṣé mo pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ ṣé mo pé mò ń sọ̀rọ̀ sí mò ń sọ̀rọ̀. ẹ má bínú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò bá ti ní fáàtì ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán. ẹ jọ thank you sir. ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀ kẹ́ tó dá sí i ọ̀rọ̀ tí wọ́n sọ kò sí nǹkan tó sí níta kò sí nǹkan tó ṣe fọwọ́ ń bò nínú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà kò sí nǹkan tó ṣe fọwọ́ ń bò ní ibi tá a bá dé yìí kò sí nǹkan kan tẹ̀lé fọwọ́ bò ẹgbẹ́ òsókè bàbá wa. ẹ ṣeun gan, thank you very much Olótù. And I'm not talking from the angle of hate, I'm talking from the angle of love. Mo kúrò lórílẹ̀‐èdè over 20 years ago mo dey regret pé mo excuse ra mi because èmi ti rí i pé àwọn tá à ń bá tò yìí they don't have anything to offer. Ọjọ́ tí mo wọ ìlú òyìnbó orí mi bẹ̀rẹ̀ sí òye ń kọ́ mi ni pé torí Ọlọ́run mo dẹ̀ fìlú ilé about 6-7 years hours ago. Gbogbo ojú àwọn èèyàn kúrú ni gbogbo aṣọ tó ń wọ̀ ó dàbí ẹ̀pọ̀ ọdún ni kò lè ń ṣọdún. Get me see well iron clothes everybody nító mo ò réruku tó ń fò káàkiri. Listen, owó wà ń lu wa nítorí Ọlọ́run àwọn olórí burúkú yìí tẹ̀ ń support yìí àwọn ọlọ́ọ̀fẹ́ jẹ́ kí ká gbádùn ra wa àwọn ọlọ́ọ̀fẹ́ jẹ́ káwọn ọmọ tọ́jẹ̀ ń bí àti unborn kó gbádùn ra wọn ò létò rárá. Look at one guy just died. Over 100 houses ló ní UK. Na just bank manager o. Over 100 houses. Ṣẹ́yìn rò pé wọ́n lé yẹn àwọn lé 300,000 pounds ni. Ṣẹ́yìn rò bẹ́ẹ̀ lọ́kànrà yín ni. Mò ń béèrè. You know, and that's just a small fry from gbogbo àwọn criminal tó ń kákàkiri. Bra tí dẹ̀sán ní Madueke lásán tó ń wọ̀ is worth over $12 million. Most expensive bra in the world. Ọyàn tó ń ní ọyàn yẹn special ọyàn ni. Oríṣiríṣi gemstone ló wà ń bẹ̀. And our people ti ń kówó yẹn jẹ for a long time. Ẹ jẹ́ ká parapọ̀ láti bá àwọn people yìí wí. Ẹ má dúró sẹ́yìn Ọlọ́run bá mo bẹ̀ yín Mr. Gbenga ẹjọ́ torí Ọlọ́run. Mo ń sunkún láti inú mi. Àní mo ní àwọn ọmọ kò sí ọmọ mi kankan tó ní pálí Nàìjíríà. Some of them ti wà lóyìnbó bá wọ́n ti wà ní yunifásitì báyìí sìn. Kò sí kankan nù. Mo lọ sí Nàìjíríà bá sa àní wọ́n sọ fún mi pé mo ń ṣe ọmọ Nàìjíríà pé ọmọ Senegal ní mi torí Ọlọ́run. Tí mo sọ Yorùbá lẹ́nu, tí mo tún sọ Kedu Ọdẹma, tí mo tún sọ ní Nàìjíríà ó sọ kó. Wèrè náà ọmọ Senegal torí pé ó fẹ́ gba owó lọ́wọ́ mi. Ìlú ti dorí kodò. Meanwhile, gbogbo àwọn gómìnà yẹn ẹ má bínú pé mo lọ right mo lọ left gbogbo pátápátá ló gba security vote látọ̀dọ̀ president. Kí ló ń fi security vote tó ń gbà ṣe? Kò ń ṣe owó baba ńlá ẹ̀ owó pé kó ṣètò ààbò sílùú ni. Kí ló dé tí wọ́n ṣe set up security architect 8 states? Listen, young able men 200,000 àbí 100,000 tó yẹ pé wọ́n máa lọ kọ́ wọn tó ṣe ń yìnbọn ni. Tó wá jẹ́ pé Kwara ní àwọn ọmọ tó lè yìnbọn bẹ́ẹ̀ yẹn ni wọn ò ní attack wọn for 10 hours kó má sí àwọn tó máa dìde. Ṣé nǹkan tí mo sọ yé yín Olótù? Bẹ́ẹ̀ni, ṣé ìjọba fààyè ẹ̀ sílẹ̀ fún ará ìlú láti ṣe bẹ́ẹ̀? Well, ṣé mọ̀ pé each state ìlú ní on its own ẹ get me sìn. Ní northern state wọ́n ní àwọn kí ló ń pè wọ́n láṣìbà àbí kí ló ń pè wọ́n rí ìbọn tó wà lọ́wọ́ wọn ìbọn tó wà lọ́wọ́ wọn lè ju tọlọ́pàá lọ. ọlọ́pàá ṣàríà ní. bẹ́ẹ̀ni ìbọn wọn tó wà lọ́wọ́ wọn but àwọn títí wá mo ṣe sọ pé they don't know what they are doing. wọn ò mọ nǹkan tó ń ṣe tó bá ṣẹlẹ̀ wọn yẹn máa sáré kò dẹ́ ṣe pé. ìlànà wa kí wọ́n lo AK. well ó ti dojú ẹ̀ báyìí sìn ìgbà tí wọ́n ní case láti table ìgbà tó yẹ pé àwọn tó ń wá ìbọn ṣàkàbùlà kan ló ń gbé wá. Ẹgẹ́ mi sọ wọ́n ti ní case you have to defend yourself ni. Ẹgẹ́ mi sìn
bó ṣe dé mi tí mò ń sọ̀rọ̀ yìí I am not just talking o ṣe rí pálọ̀ mi tí mo wà yìí ìlú òyìnbó ni wà I swear to Almighty God ọlọ́run ọba ni mo fi búra I no suppose do this thing ọlọ́run mo dédé sùn sórí ìsílẹ̀lẹ̀ ní pálọ̀ mi lọ́jọ́ yẹn ni about 7 years ago I just hear that voice that say pray for Nigeria ṣe rí lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ti fi oríṣiríṣi wọn mi Yorùbá ẹ máa sáré I swear to Almighty God but I pray will not ever kò ní ṣẹlẹ̀ ṣe rí wàhálà tó ń bọ̀ kó wo ẹ lọ dira eléyìí kọjá Sunday Igboho òun kọ́ ló máa gbà yín o eléyìí kọjá Gani Adams òun kọ́ ló máa gbà yín o Tinubu kọ́ ló máa gbà yín o I swear to Almighty God ọlọ́run bá mi ò fi ṣe ẹlẹ́rìí none of those people will gbà yín lẹ̀ but ọlọ́run kó wa yọ but àwọn people yìí bà nǹkan jẹ́ what I saw ọlọ́run bá mo fi ṣe ẹlẹ́rìí wọ́n bà nǹkan jẹ́ kí gbogbo kíní báyìí kó má bàa ṣẹlẹ̀ ẹ má máa jókòó sí the politics ẹ bí àwọn politician yìí kọ́ ṣe the needful kò ń ṣe gbogbo party wèrè tó ń lọ káàkiri àná wọn Fúlàní wá di tàmí láti ṣe ìjàmbá yín ẹ mọ nǹkan tí United Nations Charter sọ ni ó sọ pé níbi tí ẹ hold on sir mo mọ̀ pé ẹ hold on bàbá ẹ má ti sọ sí. United Nations Charter sọ pé níbi tí èèyàn méjì bá ti jà ẹ̀yà méjì tó bá ti jà ẹni tó bá ti win ló nílẹ̀ ṣẹgbọ́n kan tí mo sọ ẹni tó bá ti win òun ló nílẹ̀ màdákẹ́ báyìí thank you ma. òun ni bàbá mi Gbéga tó sọ sí ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ yẹn ìyẹn túmọ̀ sí wípé òun ni àwọn agbésùnmọ̀mí yẹn ń ṣe báyìí pẹ̀lú gbogbo àwọn ìletò tó ti dahoro ní ilẹ̀ Yorùbá kí bàbá mi Gbéga kí wọ́n tó sọ sí ìjọba tó bá fẹ́ mójú wọ́n bá fẹ́ gbọ́ tara ìlú pẹ̀lú ìròyìn tá a mú wá tẹ̀ bá wa rí i wípé ìjọba àpapọ̀ wọ́n ti kó àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pè ní kódíkà sàn wọ́n ronúkúwà wọ́n forí jì wọ́n ìjọba tó bá fẹ́ gbọ́ tara ìlú tó bá fẹ́ gbọ́ tara ìlú tó yẹ kó gbọ́ bàbá mi Gbénga ẹ̀yin ni mo ju question ẹ̀ bá wọ́n bá ẹ ṣe gbogbo ilé àti ẹ̀gbọ́n mi Ọlọ́run á dá sí ọ̀rọ̀ Ọlọ́run á dẹ̀ dùn everybody nínú gbogbo yín lórí ọ̀rọ̀ sọ gbogbo wa pátápátá á dẹ̀ ní sọ̀rọ̀ tán àwọn tó ní àyè máa kọ́kọ́ mú níbi ọ̀rọ̀ Kwara tí bàbá yẹn ti bẹ̀rẹ̀ bàbá tí ẹ bá wá ìlú tí ó wọ́ọ̀sì jù Kwara ni o. wọ́n gbà lọ́wọ́ àwọn ará ìlú rẹ̀. rísì tán fi wọ́ọ̀sì ni pé ẹ lè rí kìrìsìtẹ́nì tí wọ́n rò pé bóyá ẹlẹ́sìn kejì ẹ dẹ̀ lè rí ọmọ ìlú míì tó ṣoríire nílùú yẹn tó ṣe gọ́vnà o. ẹ má ṣó ìbọn lórí kíní ẹ má ṣó ìbọn lórí ẹ wọ́n máa close account yín. ó dà owó tẹ̀ Ìlọrin is part of ancient state o. Òṣogbo better Ìlọrin o. Then what is happening in Ìlọrin is part of religion o. Mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa o. What is happening in the Kwara apart from nǹkan mẹ́ta ni religion, politics and lawless of governor. Inú mi dùn pé nǹkan tó inú mi ṣe dùn sẹ́yìn ni pé ẹni wọ́n fún wọn ní security allocation wọ́n dẹ̀ ti increase ẹ̀ nígbà tó stop subsidy ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ pé bóyá Yorùbá máa kú àbí Yorùbá ò lè kú ṣé kò èyí wọ́n ti gẹ̀ẹ́tì wa bẹ̀ tó ti wá ń dínkù ṣe rí bí tó ti gẹ̀ẹ́tì wa òun ni àwọn gọ́vnà tó ń fẹ́ another tribe òun ni àwọn ọba tí ìṣàdélẹ̀ Yorùbá ò fi sórí oyè tí àwọn gọ́vnà tí wọ́n fi sórí oyè tó wá lọ ń fi tó lọ ń sásá bẹ́ẹ̀ sìn àti owó bẹ́ẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ tẹ́ bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà Yorùbá sì wà di gbé ẹ̀gbọ́n o ẹ máa dàgbà ẹ máa dògbò mi ò mọ̀ lùtẹ́ ti wá ṣé kò yẹ yín èmi pẹ̀lú sì máa sọ̀rọ̀ after 2027 lórí ètò yìí náà ni mo máa gba fóònù nọ́mbà àǹtí màá máa sẹ́ni àwọn kankan sí wọn ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ti wà ńbẹ̀ for 20 years ẹ̀ẹ́dẹ̀ lè overcome ẹ̀ with 3 years nítorí pé nígbà tí wọ́n create another local government
nínú Nàìjíríà ìlú tí Èkó jù lọ wọn ò fọwọ́ kàn ìlú tí Ìbàdàn jù lọ wọ́n fọwọ́ kàn wọ́n fi Ìbàdàn kalẹ̀ ìlú tí Èkó jù lọ wọ́n fọwọ́ kàn wọ́n fi Èkó kalẹ̀ ṣé rí ọ̀rọ̀ yìí ẹni tí ó bá kàn ń wo bó ṣe ń tàn lára ni ò ní rírì mọ bí Nàìjíríà ṣe ń lọ ṣé rí di ó léwọ ẹni tó wà ń bẹ̀ ní the first person tá a rí tí òun ṣe pé by agreement ló fi dé ẹ wá sọ Yorùbá kankan tó ti débẹ̀ rí tó wà fambat yàtọ̀ sí Awólọ́wọ̀ ń gbà ẹ́ ṣé rí àwọn ọ̀rọ̀ tí gbogbo nǹkan tí gbogbo yín sọ dáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa lè wà ní òyìnbó lè wà gbogbo náà ṣe máa kò sẹ́ tó gbàdúrà kó kú sí lóyìnbó that is the bone of contention ọ̀rọ̀ tí mo ń sọ láti ilẹ̀ contribution àdíà ṣé kò yé yín bẹ́ẹ̀ ṣe wà yìí tí ẹ bá lórí ọ̀fẹ́ tẹ bá lórí ọ̀fẹ́ tẹ bá wálé. sáà ẹ jọ̀ọ́ kẹ́ tó máa lọ mo fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ kan tẹ́ sọ ẹni kò dé fẹ́ by agreement èmi ò support olóṣèlú kankan o ṣẹ́gbọ́n mi èmi ò kò sí tọ́kàn mi pẹ̀lú mi ò sọ pé èmi bí mo ṣe wà mi ò support anybody bet ọmọ Yorùbá tó wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí mo mọ̀ tó dẹ̀ ń dààmú Yorùbá èmi á sì máa defend ẹ̀ àwọn èèyàn lè wá máa tálì ẹ̀ mọ́ is less for anybody tó bá tálì ẹ̀ nítorí pé ẹnu wa tí ò gún ọ̀rọ̀ tí ò da tá ń sọ láti bẹ̀rẹ̀ nígbà tí Buhari wà ń bẹ̀ content mélòó la ṣe tàbí takù Buhari tí òun ṣèyàn wa. bàbá mi bóyá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ni láti gba ayé Buhari ni mo ti ń ṣètò ní ìlú ẹnìkan sílẹ̀. mi ò sọ pé yóò ṣètò gbogbo ẹni tó ti ń sọ̀rọ̀ látàárọ̀ kò tí ì sẹ́ni tó gbé ọ̀rọ̀ lọ sí bóyá bíi 15 years 20 years. Yes, sir. Ẹ má jẹ́ ká lọ jìnnà. Ẹ jẹ́ mú pọ́ìntì kan wá. Ẹ jẹ́ kí n mú pọ́ìntì kan wá sà. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ̀rọ̀ kan gbà tó sọ̀rọ̀ yẹn mú lọ́wọ́ tèmi ní ìmọ̀ta ìlú ní òkú. Ó ní by fire by force we must have electricity and if I did not do that please in the second election don't vote for me. Ìyẹn kọ́tà kí ló wá mú bàbá tó jáde. Ṣékùn dá yín lóhùn ìyẹn máa dá yín lóhùn àṣà ìwà ńlẹ̀ ìlú wo ni titi yín the first president okay no I'm not talking about that. Mi bá lu kankan wí o. The first president. Wọ́n ní Nigerians ni wọ́n bá sọ̀rọ̀ ilé kìí ṣe Yorùbá kìí ṣe Hausa kìí ṣe everybody. Okay, why I ask that question is that ni pé bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ ni the first president tó máa dórí oyè tó kọ́kọ́ sign pé electricity to each governor purpose of the allocation they are collecting now is the number one. They are still working on it. Níbo wà ní Yorùbá ṣe electricity yẹn wá dà. Ẹ jọ̀ọ́ tí wọn ò bá fi kéèyàn bá tó gbé ṣé kò lè gbé ọ̀dọ̀ kókó là ń sọ sà ẹ̀dá ọ̀rọ̀ àgbà là ń sọ. Mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ni. Okay, mo belong to everywhere sà. Mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ni. Èkó Ìbàdàn Ìṣẹ́yìn Ọ̀yọ́. Ibi tí èmi ra lé sílé kò ń sìn for kó tó di pé Tinubu gan fún ti débẹ̀ 24 hours níná. Níbo ni bàbá mi 24 hours níná. Kò sí ibi tí 24 hours. Ask anybody. Sáàdì wo ni ta? Asake, just let me answer the question. Bàbá mi. Asake, Google it. Lagos home tó wà ní Lùpẹ́jú lẹ́yìn Total filling station. Lagos home ní Lùpẹ́jú. Yes. Bàbá ìrọ̀lẹ́ pa. Yes. Ẹni sùúrù máa gbé ìyàwó mi sìn. Èmi ò wá síbí pé bóyá mo wá ṣẹ́nu. Bàbá ń tàn sọ̀rọ̀ pa ọ̀rọ̀ tá à ń sọ yìí sà. Mo sọ̀rọ̀ tí èdè á sọ yìí. À sọ̀rọ̀ tàn ọ̀rọ̀ all the country dá sọ. The way you are putting it now. I've already answered you. Iná lórí. Ọdún wo ni ìlú tẹ wà yẹn ọdún wo náà ti gbòmìnira. Ọdún wo náà ti gbòmìnira.
téèyàn bá lè borí sójà àwòjà gbà wọn ṣe sóyè tábà gbìyànjú ìjà àwòjà sọ ẹ̀kọ́ mọ̀ lè gbá díẹ̀ ọ̀rọ̀ òṣèlú ẹ̀ máa sọ àbá ọ̀rọ̀ òṣèlú ẹ̀ máa sọ níbo ní ọjọ́ 24 hours wà Nàìjíríà tá tí wọ́n ń sọ jáde pé ọdọọdún mẹ́rin láti níná ọdọọdún méjì láti níná náà bá dé ọdún kan ọ̀rọ̀ òṣèlú ẹ̀ máa sọ jáde. ẹ sọ̀rọ̀ ìgbẹ́tì ẹ sọ̀rọ̀ ìgbẹ́sà lélẹ̀ tẹ́ ẹ sọ yẹn àwọn abianis wọ́n celebrate ẹ̀ let your governor do your own now. But ọmọ abíyá wà nígbà tá a ń you just carry everything come what you carry come is not a weapon. You understand? Let your governor of your state do your own. Ní ìgbà tẹ́ ẹ̀ sọ wípé mo péjú níná kí ló dé mo bèrè bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ lánàá o wọ́n gbé lórí yẹn pé president rárá wọn wọ́n disconnect electricity wọ́n yìí fún solar. Even though ìkan tí God bless you ìkan tí president Fila ṣe yẹn gan is another experience for some people waiting for electricity in my house now. Mo lè pe ìyàwó mi solar ni mo ń lò jù. Mo dẹ̀ ra generator fún pumping machine. Yes. Bàbá wọn bá yín wí sálẹ̀ wọ́n ní kò síná lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn bá yín sọ sálẹ̀. Wọn ò wá rí owó ra sólà yẹn kọ́ bó ni kò ti rí o. Á dà fún yín ṣé dandan ni ká ra sólà ni. Bàbá yìí tẹ̀lé sọ́pọ́tì wọn tí ìbá ti páyé olóṣèlú ẹ máa gbọ́ èyí tẹ̀ sọ́pọ́tì wọn tí ìbá ti páyé olóṣèlú tí ìbá ti pé àwọn olóṣèlú wa ayé wọn ti bàjẹ́. Nínú Aṣọ Rock la gbọ́ pé wọ́n lọ sí sólà àti bàbá nínú Aṣọ Rock ó ti ní lójújò yìí ó lè lọ. Àlẹ́ òye ká máa kò sí kankan tó kí ọ lójú bẹ́ẹ̀ kò sí kankan tó kí ọ lójú civilization àgbàlagbà tó bá ti wọ ìjọ àgbàlagbà tó bá ti wọ ìjọ. Ìlú tẹ́ wà ní ṣé sólà lẹ́ ń lò ní Mr. Gbenga ṣé sólà lẹ́ ń lò ní sólà àwọn ò lo sólà bí dáwà wà iná là ń lò 24/7 kì í ṣe gbogbo iná kì í ṣe gbogbo náà tẹ́ ń lò lẹ́ máa mọ bó ṣe generate ẹ̀ kì í ṣe gbogbo náà tẹ́ ń lò níbi tẹ́ wà lẹ́ máa mọ bó ṣe generate ẹ̀ wíìgì wà tọ̀bá wà everything wà. Kí wọ́n wá bí yín jẹ kí wọ́n fi wọ́n jẹ president kí wọ́n fi wọ́n jẹ president. Kì í ṣe gbogbo náà Àṣàkẹ́ kì í ṣe gbogbo náà tẹ́ bá ń lò lẹ́ máa mọ nǹkan tó fi generate ẹ̀. Àfẹ́ mọ tó fi generate ẹ̀ bàbá. Ẹ má jẹ́ káwọn kókó wà nínú òyìnbó tó wà ọ̀tọ́kọ̀ ní opportunity kí wọ́n máa sọ no. Kì í ṣe kọ́pọ́sì kí gbogbo wa jọ wà lórí iná. Ẹni sùúrù kí ló dé tí Adélabú Pẹ̀kẹ̀lẹ̀ Mẹ́sì Adébáyọ̀ tó ń bẹ̀ẹ̀bẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní last month kan kọ́ foríjì òun torí pé ó mọ̀ pé òun ti kùnà mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná. Èbó pín mẹ́ta ó pín mẹ́ta. Ṣé ònìkan ló máa kọ́kọ́ ṣe electric minister? Ẹ mọ̀ yà àwọn tó sọ wọ́n fún fake meter tí wọ́n ò rí fún wọn ti bí a ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ti sọ wọ́n méjì tí wọ́n ò fún. Ìyá wa Àṣàkẹ́ ẹ má lọ fa prepaid tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ èmi àtẹnìkan jọ pàpàpà because èmi fẹ́ gba prepaid sílẹ̀ èmi sẹ́gbọ́ wọ́n ní free náà fún yàn àrùn èèyàn tó fẹ́ tó 10 people lọ́bẹ̀ wọ́n fún wọn ní nǹkan kan nígbà tó máa yá wọn ní àwọn bandé kan wọn fún kí lè tún wọn bandé bandi bí ìlú dàwà yìí kò tí ì mọ bí ṣé dandan ni kẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo kọ́lé sógun state mo dẹ̀ lọ sí Ìbàdàn mo dẹ̀ lọ ra prepaid it's going to 7 or 10 years now you see everything should be free you see everything should be free. Òṣèlú lẹ fi pọ̀ bàbá àníwò sí dáadáa ẹ má tó ẹ má tó. Mr. Gbenga ẹ support àwọn people yìí ẹ support àwọn people yìí torí pé yìí rí jẹ lábẹ́ wọn sìn ẹ ti bí pé nǹkan kan ṣe dá torí pé yìí ṣe ẹ ń jẹ lábẹ́ wọn sìn torí ẹ̀yin rówó ya sólà ẹ rówó ya everything sìn ẹ ti bìlífù pé nǹkan tó ń ṣe dà torí ẹ lówó lọ́wọ́ àbí. mo fi gbogbo nǹkan tí màá dà gbogbo nǹkan tí màá jẹ láyé mo fi búra pẹ̀lú ìpẹ̀lú ìṣe nǹkan tí wọ́n ṣe dà nǹkan tí wọ́n ṣe dà. tí mi dẹ̀ fi ẹ̀tanú bá yín sọ wà láìpẹ́ owó olóṣèlú kan rí. olóṣèlú ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ báyìí inú yín dẹ̀ ń dùn pẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ká máa wo àwọn sólà. No. Ṣẹ́rí ẹ̀gbọ́n mi ìtòrí ẹ̀yìn tí owó ra sólà sí iye àwọn tó kù yẹn sí gbogbo wọn gbọ́dọ̀ lọ ra sólà no now. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀. Dọ́blì ìdí mi fẹ́ sọ máa padà sọ ẹjọ́ sísá Àṣàkẹ́ ẹjọ́ sísá Àṣàkẹ́ ẹjọ́ ṣé ká béèrè kan lọ́wọ́ wọn ṣé ká béèrè kan lọ́wọ́ wọn ṣé kí n sọ̀rọ̀ kan
adàfọ̀n Mr. Gbenga ibi tẹ́ ti mọ̀ pé wọn ò ṣe dáadáa níbi ìsíbẹ̀ ẹ̀sà nínú ìlú tá a wà yìí ṣé ń gbọ́ mi nígbà tá a wọnú ìlú yìí àti ìmọ̀ ìmọ̀ràn tó wọ́ báyà bíi 500 tá a jọ wọnú ìlú yìí gbogbo ẹni tó dẹ̀ ti tán fún ní pépà tó yẹ pé àwọn olóṣèlú ìlú wa náà sọ wá dẹni tí ń jà fún pépà ń bí báyìí nígbà tán gbé pépà lẹ́fíbọ̀dì lọ́tán wọ́n sì fún ẹnìkọ̀ọ̀kan ní ẹjẹ́ ìpínlẹ̀ owó Nàìjíríà wọ́n fún ẹnìkọ̀ọ̀kan ní 50 million naira pé kó fi ka ìwé tó sì tún ṣiṣẹ́ ẹ̀sà nítorí ọba sọ mo ní kókó rẹ̀ lọ́wọ́ sójú níbà. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò sẹ́ni tó sọ pé irọ́ wà ń bẹ̀. Bẹ́ẹ̀bọ̀ ẹ má máa sọ̀pọ̀tì wọn mọ́ tẹ́rí sọ̀pọ̀tì ẹ̀ fún wọn yẹn ìyá ojú ọ̀la lẹ̀ ń dálẹ̀ fáwọn àtàjọ ọmọ yẹn. kí wọ́n ṣe tẹ́ bá ti ń dè sí wọn lẹ́yìn. Ẹ̀gbọ́n mi àwọn àtàjọ ọmọ yẹn Mr. Gbenga ẹ dúró àwọn àtàjọ ọmọ yẹn. ẹ̀yin máa káàntì ẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀yin máa káàntì ẹ̀ sí pé mò ń sọ̀pọ̀tì wọn mi ò sọ̀pọ̀tì wọn ṣé kò yé nìsín ṣé rírú example of ìlú tẹ wà tẹ wá fi example ìlú tẹ wà tẹ wá fi qualify Nàìjíríà yẹn ẹ̀yin go help ṣé mo pé mo béèrè question lẹ́ẹ̀kan ẹ fẹ́ sọ kì í ṣe pé kò lè wáyé mo fẹ́ sọ fún yín pé ìlú yẹn ọdún wo náà ti gbòmìnira. Àní ẹ má sọ̀rọ̀ òmìnira Mr. Gbenga ẹ má sọ̀rọ̀ òmìnira síta àtàkẹ́. tí màá yí dẹ̀ ní ìfọ̀kẹ́ ń sọ ó dẹ̀ ń ròyìn ọ̀nà. ẹ jẹ́ kí n tójú kan sí ọdún wo náà ti gbòmìnira. Mr. Gbenga. ìlú wọ́n sì sí every day ẹ̀ dẹ̀ ṣe ń support àwọn people. ìyá wa àtàkẹ́ ẹ jẹ́ n tójú yìí sí wọn Mr. Gbenga ẹ jọ̀ọ́ sà ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ tó farabalẹ̀ gbọ́ yìí sà. èmi gẹ́gẹ́ bí ẹnìkan sẹ́ǹgbọ́ mi ò lówó mi ò lọ́lá o bọ̀ mo ní ọpọlọ débi pé gbogbo tí ń jẹ́ local government mi tí n bá fẹ́ sọ di dáadáa láàárín 3 months tí ìjọba bá sáyẹn rẹ̀ pé gbogbo tó bá wù ọ́ sáṣe láàárín 3 months country mi ọmọ wa wo local government mi ni gbogbo ẹni mo fi sọ ìyọ sọ ẹ mọ̀ pé kéèyàn tó sọ̀rọ̀ jáde ó ní téèyàn ti kọ́kọ́ pààkì láàárín 3 months just 3 months ni o mi ò lówó mi ò lọ́lá bọ̀ kí local. ṣé mo lè dá yín lò máa ẹ̀. mo ń gbọ́ ṣé mo lè dá yín lò máa Mr. ẹ̀ nílẹ̀ ẹnu Gbenga bẹ́ẹ̀ kan ṣe sọ jáde. ẹ dúró ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó ń wú mi lórí. Mr. ẹ ní Gbenga sùúrù ẹ̀ kan sọ̀rọ̀ kan lọ́la pọ̀jù. ẹ mute Mr. Ọlásùnkànmí àbí mo ọ̀rá sáàlì jẹ́ kíkí ẹ mute Mr. Gbenga ẹ jọ̀ọ́ ẹ má bínú Mr. Adoke Mr. Gbenga mo ní question fún yín sà. padà fún yín. ṣe rí ẹ bá jẹ́ dá ẹ̀gbọ́n tó lò ó lè control local government. ẹ̀yin ni kọ́ ẹ jọ̀ọ́ ẹ dá mi lò ẹ lọ. Mr. Seyi ẹ jọ̀ọ́ kẹ́ tó máa lọ sà ẹ jẹ́ ká dá mi lò kí n fún yín ní reason ẹ jẹ́ ká dáhùn. ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn inú mi ó dùn débi pé àwọn èèyàn wà ní Yorùbá máa dá o bẹ́ẹ̀ tí kan tó kù ni pé ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ yìí nísìnyí ẹ má rò pé àwọn àdìgbò olùkọ́ ló wà ń bí o ó lè di ọ̀la kíkẹ́ gbà kọ́ kò sóhun tí ò lè ṣẹlẹ̀ we are not saying this people are good. ìyẹn náà la fi sọ pé ẹ̀yin lẹ máa pa wá tá a bá dúndùn pa bẹ́ẹ̀ ṣe ẹ̀yin lẹ máa pa wá. ṣé ríru yìí ẹ̀gbọ́n kan wà ní diaspora mo lọ sórí títọ̀ tí báyìí ni bí mo ṣe èmi nìkan fèsì wọn bẹ̀ ṣé nígbà tí ẹ̀gbọ́n yẹn máa pè láti diaspora bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí in fact Benin township lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o ṣe at the end of the day gbogbo wọn quiet ni bọ̀bọ̀ yìí ó ka ìwé débi pé whatever edit ti question tó bá béèrè ó máa ní kẹ́ lọ sínú báyìí lọ mú jáde whatever tẹ bá sọ ẹ lọ síbẹ̀ lọ mú jáde wọ́n iṣẹ́ ní àwọn nǹkan yẹn tèmi ò tí lè ṣe bẹ́ẹ̀ tí iṣẹ́ rẹ̀ ni wọ́n bá nǹkan tẹ sọ pé ẹ lè control local government yín èmi dẹ̀ fi dá yín lójú tí regional bá wáyé ẹ̀yin náà sì máa wúlò fúnlẹ̀ Yorùbá tí police state police ẹ wò ẹ kú ọ̀rọ̀ ẹ wá sí bíbá yẹn ẹ lọ create account fake kan ẹ fi ń takò àwọn èèyàn ẹ ní kúure picture yín dà ẹ má ṣe pé picture yín dà ẹ wá máa ṣe kíní ẹ lọ jàre kíní ẹ fẹ́ kí nàìjíríà. iṣẹ́ mi mo gbé síbẹ̀ mi ò create anything
Gbẹ̀ngà Adébáyọ̀ Jẹ́rò. gbéṣẹ́ yín kọ̀ọ̀kan síbẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ lẹ create account yìí ni kò sí kankan bẹ̀ ẹ wá fi wá ń takọ̀ ọmọ Nàìjíríà kò dáa náà ṣé torí pé ẹ̀ ń bẹ̀ ni. Kò rí bẹ́ẹ̀ kò ẹ̀gbọ́n kò rí bẹ́ẹ̀ wà láì mi ò polóṣèlú kankan ṣe fún wa rí fún ọ ṣèjú ládùúgbò mi kò rí gan bẹ́ẹ̀. mo máa ń ṣépè fún wọn ni. Ọlọ́run ṣe rí ibẹ̀ ṣe sọ̀rọ̀ ṣe rí Yorùbá tẹ jẹ́ ṣe rí ọ̀rọ̀ tẹ mú jáde pé 3 months yẹn lásán wà láì tó bá yẹ pé mo lè rí ẹwẹ́ ẹ̀ mọ bínú mi ṣe dùn tó àná wúlò ṣe à ń ṣara wọn á dẹ̀ máa kúrò ń bẹ̀ nǹkan tẹ́mi ń sọ nìyí in fact tó fi ṣiṣẹ́ mi ò bẹ́ẹ̀ níbọ̀ ládùúgbò ibi tí mo kọ́lé sí ìjọ tó fẹ́ gbowó tenement rate ọlọ́pàá náà wá fi gbà lọ́wọ́ mi Ọlọ́run. Bàbá mi fẹ́ da tá a bá ń dìfẹ́ǹdì ìjọba bẹ́ẹ̀ ṣe ń dìfẹ́ǹdì ìjọ ọ̀la fẹ́ kúrò ń bẹ̀. a ní kúrò ń bẹ̀. a máa sọ wípé ó da ọjọ́ ọ̀la fẹ́ kúrò ń bẹ̀ ṣẹlẹ̀ bá mi dáhùn. ìjọ òkú la fẹ́ kúrò wípé àárín nǹkan báyìí pé nǹkan ń bàjẹ́ àwọn eléyìí wọ́n fẹ́ gba ìlú ni nǹkan fẹ́ kó kílẹ̀ sétí gbogbo wa nìyẹn kí ni ìyàtọ̀ ìṣèjọba Buhari ẹjẹ́ kí n wà gúnlẹ̀ o kí ni ìyàtọ̀ tó wà láàárín ìṣèjọba Buhari àti present government báyìí ìgbésẹ̀ kan náà ni wọ́n ń gbé wáyé tí wọ́n ń kó repentant gbogbo nínú iṣẹ́ ológun. Gbogbo àwọn gbogbo kan yẹn ò dáa gbogbo kan yẹn zero ni kò ń sọ tó dáa kò dé wá. Akálà ní gbósùbà fún tẹ́lẹ̀ nígbà tó kú tán ní ìṣẹ́ táàdì rí túlà ń gbọ́ pé onílé ń gbá onílé ní gbẹ́yàwó ẹ̀yin náà wò ó. Ẹgbàdún property. Mo ní kòkòkìní ó wà ó ní níbí. Ẹjọ́ mi ò kúrò bẹ́ẹ̀ o ẹjọ́ mi ò kúrò bẹ́ẹ̀ mo fẹ́ sáré sign paper fáwọn ọmọ kan mi ò kúrò bẹ́ẹ̀ o mo fẹ́ sign paper ni ẹbùn mi. Yọ̀dà fún yín ìbálẹ̀ àwọn akálà ni lórílẹ̀‐èdè wa lọ́wọ́ orílẹ̀‐èdè wa ló ti ń rúlu o ó sì lọ ní àìmọye ilé epo ní Ghana àìmọye ilé ní US ilé pákó tó wá rà nígbà láì owó iyebíye. 7,000 acres of land 7,000 ní Bódìjà l'Ógbómọ̀ṣọ́ ní gbogbo ẹ̀. Ní Ghana ẹ gbọ́ property tó ní Ghana ẹ gbé tó ní ní outside country náà. Mo ní list wọn ní lọ́wọ́ mi òun ní lọ́wọ́ mi. Ẹ̀gbọ́n nǹkan ìyẹn tí ń rúlu wa nìyẹn o tó ń rúlu wa àwọn èèyàn sì trust ẹ̀ ń gbà wọn. Sẹ́rí èmi ti sọ pọ́ìntì kan fáwọn èèyàn. Sẹ́rí níjọ́ tí ẹ bá fẹ́ mọ̀ pé àṣírí gbogbo tí ń jẹ́ the whole Nigeria ó tù. Ẹ bẹ̀rẹ̀ látòrí ọmọ 20 ọmọ 30 kọ́ mọ rúlu wa. Tí àṣírí ọ̀bá wa tú nǹkan ti ṣe gbogbo àgbáńlá ayé. Ẹ gbọ́ mi gbogbo àwọn àgbàlagbà tá à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ògbé wa ẹ kọ́rọ̀ wọn dàsẹ́gbẹ́ kan ibi alágbàlagbà ẹ wà lórí ọjà orí ọmọ tó tọ́ wọ́ ni orí wa ti ń wọ́ ọmọ yín lábẹ́ so mo sọ́rí láti sọ orí wa ti ń wọ́ ọmọ yín lábẹ́ ìtumọ̀ orí wa ti ń wọ́ ọmọ yín lábẹ́ ni pé gbogbo tí ń jẹ́ àgbàlagbà wọn ò tú àgbàlagbà ṣe mọ́ ẹ jẹ́ béèrè kan lọ́wọ́ yín tí ẹ bá bàbá Mr. Gbenga ẹ dákun tó lọ mò ń bọ̀ Mr. Gbenga ọmọ yín béèrè lọ́wọ́ yín pé dádì mi ẹ jọ̀ọ́ kí ni ìtumọ̀ ọba nílẹ̀ Yorùbá ẹjọ́ èsì wo lẹ fẹ́ fọmọ ẹ má bínú o èsì wo náà fẹ́ fún ọmọ. ẹ wo bí báyìí àwọn tí ẹ ń bá sọ̀rọ̀ ẹ lè rí solution lọ́dọ̀ wọn ò ní jẹ́ kẹ́ ẹ rí àti nǹkan tẹ́ ẹ ṣe bí báyìí tẹ́ ẹ láwọn èèyàn lọ́yẹ̀ wọn ò ní gbọ́ ẹ máa worú àwọn èèyàn tẹ́ fẹ́ máa gbé wá sókè Mr. Gbenga tí ó bọ́lẹ̀ nísìnyí wọ́n dédé lọ create account ẹni láti ṣé bàbá Tinubu jáde síta pé ṣé bàbá Tinubu jáde síta tó ń kàpé ni ṣùgbọ́n àwọn tó ti fi àwọn ipò tó ti gbìn àwọn ló ń defend bàbá káàkiri kírú yẹn máa sọ̀rọ̀ jáde kó máa sọ̀rọ̀ jáde pé kínní. Bàbá mi ayé yẹn ajá nígbà tí wọ́n ń béèrè wípé ìgbà wo la gba òmìnira àwọn ilẹ̀ adúláwọ̀ ibi tí mo fi hàn wá ilẹ̀ adúláwọ̀ lélẹ̀ kí wọ́n lọ béèrè lọ́wọ́ pé ìgbà wo ni wọ́n gba òmìnira kí wọ́n tó tún ìlú ṣe wọn ò dẹ̀ ní nǹkan àlùmọ́ọ́nì tó ti tiwa àwa là ń fún wọn ní iná àwa là ń fún wọn ní àwa tí tá à ń lò níbi tí mo wà yìí Nàìjíríà ló ń fún wọn. ìyá gáàsì ò tí kan nínú ilé mi tí ìyá mi ìjìyà omi. kí ni ìtumọ̀ pé ìjọ kan la gbòmìnira ìjọ kan kọ́ la gbòmìnira ẹjọ́ torí ọlọ́wọ́ tó bá jẹ́ pé. nítorí ẹ̀ ni wípé tírú wọn bẹ́ẹ̀ bá ti wọlé láìfù yín ẹ má gbà wọ́n láyè tẹ́ bá ti rí pọ́ùn tó fẹ́ máa manipulate àwọn èèyàn ni tó fẹ́ máa ẹ já wọn dànù. bá a sì kẹnu bò wọn náà nìyẹn ẹ̀yin náà já wọn dànù. máa fi ohùn sí mo ṣe fídíò wọ́n gbọ́dọ̀ padà wá o
torí àwọn ló ń dìfẹ́ǹdì Èkó. Àjẹni tí ò bá wọ̀ ẹja àjẹni tí ò bá wọ̀ kí wọ́n pín gbogbo ẹ̀. Tọ́gbù Ọ̀tà omi ti rù wọ́n lọ ńbẹ̀ òjò ẹ̀ẹ̀mejì ló sì rọ̀. Wọ́n sọ pé onínáwà ládùúgbò wọn 24 hours. Ìnáwó aládùúgbò wọn. Sẹ́tẹ̀tì làwọn àṣọ ni à ń sọ̀rọ̀ ń pa odidi orílẹ̀-èdè kan. Tinubu sáyìn pé kí gbogbo gómìnà máa ṣe náà òun sáyìn lòun lọ ṣe sólà sínú kìnní ẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé fèkì ni ó wọlé ta ìwọlé ó lọ ṣe di national anthem wèrè kan àdọ́jọ́ tó ti ṣe di national anthem wọn ò lè kọ́ àwa mandate ẹ máa gbọ́. Yes sir ẹ tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ mọ̀ pé àwọn bìlífù pé àwọn pípù yìí wọ́n dẹ̀ kó àwọn èèyàn jọ ní lánàá abijẹta ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pín 10,000 fáwọn èèyàn 10,000 báyìí làwọn èèyàn náà pọ̀ bẹ́ẹ̀ tó ń pín tó ń gba owó yẹn ṣó ti yẹ yín mo wá ń wò pé sáwọn èèyàn náà ẹ wá rí irú àwọn èèyàn tí máa Mr. Gbenga tó lọ sìn tó lọ kúrò yẹn sìn ó ṣọ́ fún mi pé irú wọn làwọn tí wọ́n fún lówó ní àná yẹn tó jẹ́ pọ́n máa kówó fún pé ẹ lọ pín fáwọn èèyàn kẹ máa ná tó lọ́ba tí wàá jẹ ìtorí pé àwọn ń jẹ níbẹ̀ yẹn ìtorí pé wọ́n ń jẹ níbẹ̀ yẹn ìtorí pé wọ́n ń jẹ níbẹ̀ yẹn wọ́n máa wá ṣe mọ̀ pé bí Nàìjíríà ṣe bàjẹ́ ṣe mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n lè jẹ́ kó dáa because ìtorí pé ibẹ̀ làwọn ti ń jẹ bí ìbàjẹ́ yẹn ibi pé nǹkan bàjẹ́ ibẹ̀ làwọn ti ń rí tí wọ́n ṣe tó ti wọn ò ní lè sòótọ́ ọ̀rọ̀ wọn ò mọ̀ pé yà já ẹ má lọ jìnnà apart from pé wọ́n ń direct ìlú ẹja ọkọ̀ kó yẹn ṣẹbẹ̀ kan ẹ wo ìjà ẹlẹ́yà ẹ̀sìn àjọ ìkọ̀jú ẹ̀sìn tí ń ṣẹlẹ̀ Nàìjíríà ṣé ó kéré àbọ̀pọ̀ jù lẹ́nu odidi president ìlú kó sì ṣòfin kó sì múlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé tó ọjẹ́ Muslim o ọjẹ́ Kìrìsìtẹ́nì o àbẹ́ rárá pa rẹ̀ ń ta mọ́ tó o bá jẹ́ Muslim kí ìrùnnú mọ́ṣáláṣí rẹ̀ mọ́ fa wàhálà mọ́ ṣe wà sí àbẹ́ gbọ́ pé ẹgbẹ́ wà sí kẹ̀kẹ́ wájú ta ọjẹ́ Kìrìsìtẹ́nì o àbẹ́ gbọ́ pé ẹgbẹ́ yẹn kan sínú chọ́ọ̀chì gbogbo bí àtẹ́bàdá ẹ̀dánù chọ́ọ̀chì ọba jẹ́lẹ́sìn àbáláyé gbogbo tẹ́bà ṣe ẹsẹ̀ inú ilé ìjùbà ẹsìn tẹ́sì ẹ̀dẹ̀ jáde ká gbó máa lọlé gbogbo pẹ́ máa pariwo sáwọn èèyàn létí nǹkan kan abájẹ́ látòlè lọ sọ́pọ̀ jù bọ́ ìgbà tẹ́ ẹ̀ parú àwọn èèyàn lẹ́nu mọ́ àwọn èèyàn náà dìde wọ́n dìde ogun lẹ́gbẹ̀ẹ́ kan. ẹ mọ̀ nǹkan tí yẹn fi ṣẹlẹ̀ ni wípé nǹkan tí yẹn fi Mr. Lókè nǹkan tí yẹn fi ṣẹlẹ̀ ni wípé nígbà tó jẹ́ wípé ibẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì darí ọpọlọ àwọn èèyàn sí pé tẹ́ bá ti ní ìṣòro ibẹ̀ ni kẹ́ máa lọ nítorí ẹ̀ ni wọ́n ṣe fọwọ́ kan ẹ̀sìn because for example Nàìjíríà mo ti rí tó bá múná dé amani yé help NEPA Olúwa ó ṣeun ṣé Ọlọ́run ló ń ṣe iṣẹ́ Ọlọ́run ní NEPA Ọlọ́run ló ń múná wá. Yes sir ẹ tiẹ̀ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún yín okay for example nsìn ẹ mọ̀ pé wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń ṣe gbogbo ẹ mọ̀ pé wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń ṣe gbogbo wọ́n ń ṣe kinní kan ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ṣẹ̀ ẹ mọ̀ pé téèyàn bá ṣẹ̀ nsìn ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín ẹ mọ̀ nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ ok wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń ṣe gbogbo wọ́n ń ṣe kinní ṣé ẹ mọ̀ pé téèyàn bá ṣẹ̀ nísìn àwọn ọlọ́pàá wọ́n mọ bó ṣe lè trace èèyàn bóyá èèyàn kan ṣe nǹkan kan sí ẹ mọ̀ pé ẹni yẹn bóyá wá sá lọ ṣé mọ̀ pé bóyá ẹni yẹn sá lọ ṣé mọ̀ pé ọlọ́pàá mọ bó yẹn máa trace ẹni ìpòyà wọ́n máa trace fóònù bó ṣe pè bó yẹn ṣe kinní kí ló dé táwọn pípù tí wọ́n lè trace àwọn Boko Haram kí ló dé tán lè trace àwọn Fúlàní herdsmen wọ́n lọ tíráàkì fóònù tán fi máa ń pe àwọn èèyàn kí ló dé tán lè tíráàkì fóònù tán fi ń pe àwọn èèyàn pé ókè o fóònù báyìí lẹ́ni ìgbà báyìí lẹ́ni ìfipónfẹ́ but tó bá jẹ́ pé èèyàn kan tó bá yẹ pé àwọn ọmọ yahoo kan ló ṣe àbí nǹkan kan ló ṣẹlẹ̀ wọ́n máa tíráàkì wọ́n máa lọ wọn ní ibi tẹ́ni yẹn wà bóyá Èkìtì ni o bóyá Àbújá ni wọ́n máa lọ mẹ́ni yẹn bẹ̀ but àwọn Fúlàní herdsmen yìí wọ́n fi fóònù pè níbi tán wà o wọ́n ń gbóúnjẹ lọ fún wọn o àwọn pípù yàn dẹ̀ rí nǹkan kan ṣe sí that means pé àwọn fúnra wọn àwọn ni wọ́n wà ní dìkínì yìí àwọn fúnra wọn wà ní dìkínì. mo fẹ́ ṣàlàyé kinní kan fún yín ẹ wo Uganda mo fẹ́ fi Uganda ṣàpẹẹrẹ $1 ní Uganda is about bí I think it's 3,000 Uganda shilling owó wọn now $1 Nigeria is about bí 1.4 kájà sọ pé 1.4 báyìí. yes sir kò tó 1.4 kankan bóyá lọ́wọ́ 1.3 gan Canadian dollar ní ìṣòwò Nàìjíríà wọ 1,000 mọ́ ayé owó yẹn ti ta. ok
mo ń bọ̀ nǹkan tí mo fẹ́ fi sọ bẹ́ẹ̀ ni nǹkan tí ẹ máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ so bóyá ẹ̀yin ẹjọ́ ọmọ Uganda bóyá èmi jọ́ ọmọ Uganda mo wá sí US ẹ̀yin jọ́ ọmọ Nàìjíríà wá sí US tí ẹ bá mú 10,000 US cash of for example 5,000 US tẹ́ bá kó lọ sí Uganda tówó Uganda ò ṣe dá yẹn ẹ máa fi rí nǹkan ṣe tẹ́ máa tọ́ka sí pé kò tẹ́ fi ṣe lélẹ̀ tẹ́yìn bá mú $5,000 tẹ́ wá sí Nàìjíríà nǹkan tẹ́ni yẹn fi 5,000 ṣe ní Uganda ẹ lè fi ṣe ilẹ̀ lásán lẹ́ẹ̀dì rà bọ̀dá same amount ẹ lè fi ṣe which is owó wọn ò di wá ní value tó wó wa o. Because ní alẹ́ oní bàbá kan tí mo wọ láìfẹ́ tó ń sọ̀rọ̀ ń pa sọ́sídì tó ní tó ń bá yọ mo wá ń bè lọ bàbá yẹn pé ńgbà tó ń yọ sọ́sídì pé kí ni benefit ẹ̀ tá a rí kí ni nǹkan tí ẹ tọ́ka sí nǹkan tí wọ́n fi ṣe wọn á ní wáì tí màá yẹ sọ bẹ́ẹ̀ ń pé wọ́n ṣe ọ̀nà wọ́n ṣe orí nǹkan tó máa ń bí mi nínú ọ̀rọ̀ táwọn pípù yìí máa ń sọ ni pé nǹkan tó máa ń bí mi nínú jù nínú ọ̀rọ̀ táwọn pípù yìí máa ń sọ wá ní wọ́n ń ṣe ọ̀nà kí náà ṣe ẹjọ́ nítorí ọlọ́ ṣé ọ̀nà coastal road yẹn làwọn èèyàn fẹ́ jẹ ni ṣé coastal road làwọn èèyàn fẹ́ jẹ ni èèyàn mélòó ló ń gba coastal road kọjá èèyàn mélòó ló ń lọ Calabar ìjọ́ tí mo ti délé ayé mi dé Calabar rí èèyàn mélòó ló ń lọ Calabar ṣé Calabar ni mo fẹ́ lọ máa jẹ ni. ṣé kí wàá já yín. jẹ́ kí fídíò yìí hàn wá Sango rèé ní o wọ́n dẹ̀ ni wọ́n ṣe coastal road bí Sango ṣe lè rí. ẹ ṣe Abẹ́òkúta sí Lagos State ẹ ṣe Abẹ́òkúta sí Lagos State ẹ ṣe Lagos to coastal Cameroon àbí Lagos to Calabar èèyàn mélòó ló lọ Calabar ṣé mo dé Calabar rí ni kí ni mo ṣe Calabar. coastal road tẹ́ ẹ sọ yẹn. ní ìlú táwọn èèyàn ń gbé. ẹ̀dùn ṣẹ́rí coastal road tí wọ́n sọ ẹ̀ òun ni Lagos Atlantic ti ìsìnà ṣé Fáṣọlá kọ́ ló ṣí bẹ́ẹ̀ yẹn. ẹnìkan tí ń bá yín sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní coastal road lead to Tinubu Island so ọ̀nà tó bá wà pọ̀ lè kọ́ ni wọ́n ń ṣe ọ̀nà táwọn mọ̀ báwọn lè kọ́ ni wọ́n ń ṣe. wọ́n ti no estate wọn kọ́ wọn bẹ́ẹ̀ tẹ́ bá lọ gbọ́ Èkó Atlantic. kìíní lẹ̀ sọ yẹn Èkó Atlantic ìtọ́ntà ní dọ́làsì yẹn Èkó Atlantic. ibẹ̀ ó gbàbẹ̀ kọjá náà ibẹ̀ ló gbà ibẹ̀ àwọn ọbẹ̀ ni wọ́n kọ́kọ́ ṣe tó jẹ́ 9 kìlómítà tó ń sáré lọ Èkó Atlantic. àwọn ọbẹ̀ yẹn nìkan ni wọ́n sáré ṣe. àwọn kan tó jẹ́ ọ̀dọ̀ títí wọn ni wọ́n mójútó ni wọ́n ń ṣe kò sí kan tó kàn án pẹ̀lú ara ìlú. ẹ máa gbọ́ budget tí wọ́n make ní 2025 bíi pé kán sọ pé òkè a máa ná 100 inú 100% budget tí wọ́n make 80% ni wọ́n fi síta owó tó kù wọ́n dà sápò ara wọn ni òun ni kò fi sí nǹkan kan tí wọ́n lè tọ́ka sí nǹkan kan tí wọ́n ṣe. ẹ wọ́n fẹ́ tọ́ka sí ẹ kà máa gbọ́ fún ẹja bílíọ̀nù àwọn náà wọ́n ń yáwó òun náà wọ́n ń lò. ẹ jọ nítorí tọ́lọ́ ẹ mú mọ́tàlá ẹ sà Mr. kí Nàìjíríà máa nìna látòdì 1960 Nàìjíríà ò nìna. Mr. Seyi ẹ máa wo nǹkan kan o ẹ wóoru àwọn mọ́ṣáláṣí wa ṣọ́ọ̀ṣì wa àwọn ilé fata nìyẹn sẹ́pà àwọn ilé àwọn owó tá a níyẹn àní kálukú máa ṣẹ̀sìn ńbẹ̀ o òun wúlò fáwọn kankan tó yẹ ká mọ̀ dájú. kí ni gbogbo àwọn tó wà lágboolé tí wọn ò lè rìn jáde jùjùjù kí ló le ká sọ pé tó ìjọba gba àwọn èèyàn sí mọ́ṣáláṣí wọn especially ẹ wo àwọn kọ́ńtì náà ẹ wo àwọn tó ń ṣiṣẹ́ ní church tàdé ń rí outcome gidi ń bẹ̀ so irú àwọn mọ́ṣáláṣí yẹn kán gba àwọn èèyàn bóyá bíi márùn ṣọ́ọ̀ṣì bóyá bíi èèyàn bíi márùn sí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan àwọn ilé fáyín náà bẹ́ẹ̀ náà kán máa ṣe voters card ayé kankan oríṣiríṣi àwọn nǹkan tẹ́ máa lọ gbà local government ká máa rí i ṣe lárọ̀ọ́wọ́tó wa àwọn nǹkan yẹn wúlò àwọn nǹkan yẹn wúlò. ẹ wo nǹkan èèyàn kan ẹ máa gbọ́ èèyàn kan béèrè ń bíbá ẹ̀ sí pé what is the way forward ṣé kí mi sọ way forward tèmi tí n bá ní pé kí n sọ way forward mi ṣé kí n sọ ṣé rí way forward tèmi ni pé way forward tèmi tí mo mọ̀ pé a lè ṣe ni pé ṣé mọ̀ pé time ensars wọ́n jáde wọ́n pa àwọn èèyàn àbí now eléyìí kò nídìí yẹn ṣé rí everybody kádẹ̀ pinnu pọ̀ níjọ́ kan kí gbogbo wa dẹ̀ mú gbogbo mọ́tò wa kádẹ̀ páàkì ẹ̀ sójú títì
kádẹ̀ kí oníkálukú kan páàkì mọ́tò ẹ̀ kádẹ̀ kó di mọ́tò yẹn kádẹ̀ lọ wà láìtàlà I swear to Almighty God ìjọ yẹn kò ní ilẹ̀ oníṣú tó fi máa mọ nǹkan tó fẹ́ ṣe sí solution Nàìjíríà. Dublin wọn ò lè ṣe kankan ọ̀rọ̀ wọn ti jù bẹ́ẹ̀ lọ sẹ́ni wéfọ̀ọ̀dù méjì lè mímọ̀ tá a lè ṣe. bàbá mi ṣe pé ẹni solution ṣé wọn ò ní kó amọ́tò gbogbo mọ́tò kúrò lọ́nà. a lè lo ọ̀sẹ̀ kan bẹ̀ tí yóò fi sú kálukú ń gbé bí bá pa kálukú á sàkó ọ̀kọ̀ fẹ́lẹ́ mọ́ iye ẹsẹ̀ ní gbọ́dọ̀ parọ́ fún yín sẹ́ni wéfọ̀ọ̀dù tá a níjì látọ̀dọ̀ tèmi fún èmi méjì ni àkọ́kọ́ wéfọ̀ọ̀dù tá a sẹ́ni tá a bá ti pinnu lórí pé alágbàlagbà tó bá ti kọjá tó bá ti wọ ìjọ 50 àníkọ́ má darí wa Nàìjíríà mọ́ age of 30-20 sẹ́rí àwọn àṣírí kan bẹ tó pé àwọn èjì tí mò ń dákọ̀ yẹn tó bá ń rúlu wa Nàìjíríà ìyẹn á máa tú bọ́ àwọn àgbàlagbà yìí ò ní fa ọ̀rọ̀ débi tó lọ fà tí wọ́n fi sáré accept ok ṣé iye báyìí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wà lélẹ̀ iṣẹ́ gbọ́ mẹ́ta sí ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ àkọ́kọ́ yẹn ẹ take note dáadáa o ṣé wọ́n ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ sẹ́ni tó bá yẹ pé bí gbogbo wọn ń protest ni sẹ́ni gbọ́ mi tó bá jẹ́ pé níbi pé wọ́n ń protest ní sọ̀rọ̀ mi gbé ọ̀rọ̀ mi yé yín bẹ́yẹn sẹ́rí ìnídàpọ̀ bẹ̀ bọ̀ àwọn ogun mẹ́ta kan bẹ lórílẹ̀‐èdè wa tẹ̀ ń wò táwọn èèyàn bá anybody má ṣe rally lójú títì anybody má ṣe protest kankan lójú títì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí kálukú bá lè lọ ronú sí ló yẹ kí àwọn èèyàn lọ sí bẹ́ẹ̀ direct pẹ̀tò ntí ó máa sọ̀kalẹ̀ ò ní sọ̀kalẹ̀ o ntí ó máa lọ ò ní lọ mọ́ tọrọ mi yé yín àwọn ọ̀nà mẹ́ta kan bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀ ń wò yẹn tí a bá fi bá protest débẹ̀ pẹ̀tò àbẹ́yìn yẹn kan sọ̀kalẹ̀ sáàrin mọ́ àbẹ́kẹ̀ yẹn kan kúrò láàrin yẹn ní mọ́mẹ́ǹtì tá à ń ṣe kínní yẹn lọ́wọ́ láàrin 2-3 months ẹ wo gbogbo àgbáńlá yóò mètìtì àwọn èèyàn ó kérora jáde nǹkan ṣẹlẹ̀. ṣe Mr. Lókè. àwọn èèyàn fẹ́ pè wọlé láti WhatsApp ṣe gbọ́ sà kẹ́ tó bá wa sọ̀rọ̀ bàbá wa tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí i bó ká sáré gbé ìpè wọ́n ti ń pè wá láti orí YouTube àti Facebook ẹ bá wa gbóhùn sókè o orí ètò láwa o ẹ kalẹ́ o ẹ fẹ́ bá wa dá sétò. ẹ kó ètò mọ. Yes sir. ẹ bá wa gbóhùn sókè. ok ṣe rí nǹkan tó kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé ṣe rí bàbá Tinubu ó ti dàgbà ṣe rí àgbà tó ń ṣe wọ́n dẹ̀ lówó ní ọ̀kánjúwà because tó wáyé pé wọn lọ́kánjúwà ni kò yẹ ká ṣe president kò yẹ ká ṣe kò yẹ ká dìde fún ẹ̀mí ṣe rí ní Èkó tó sọ pé wọ́n ṣe yẹn Èkó tó sọ pé wọ́n tún ṣe yẹn àwọn kọ́ ló wọ́n kàn ní ìlànà ni wọ́n àtìlẹ̀ wá bàbá Tinubu kò lágbájá àti máa làkàkà irú owó subsidy tó yọ ẹ tó yẹ kó fi ṣiṣẹ́ ó yẹ kó ṣe iná kó ajẹ́ tó yẹ pé ẹ tó bá lọ sí Nàìjíríà ajẹ́ tó jẹ́ pé ó lè lọ inspect project lóru tó lè lọ wo àwọn kankan lóru irú kan tí Fáṣọlá ṣe ní Èkó gbà yìí so bàbá Tinubu ó dàgbà bàbá yẹn ò lè ṣiṣẹ́ mọ́ ó ti rẹ̀ so nǹkan tó mistake tó ń ṣe ni pé owó tó lọ kó fáwọn gómìnà wọn kò yẹ kó kó fún wọn owó yẹn ó yẹ kó fi máa fi ṣiṣẹ́ ń dápò lágbára tó fi lè fi ṣiṣẹ́ níṣẹ́ ni owó ní iṣẹ́ yẹn bá yọ kù kò yọ fún kàn kó fáwọn gómìnà tó dẹ̀ kókó wọn ṣe nǹkan wọn kàn kówó jẹ ni wọn kówó yẹn kó sápò so nǹkan tó ṣe ti bàbá Tinubu nìyẹn ọ̀lẹ ní bàbá yẹn láti ilẹ̀ wá Èkó gan bàbá Fáṣọlá tó gbé sí tó fi sílẹ̀ ló ṣe iṣẹ́ àwọn tó pọ̀ ní kojú so àwọn òun ló ti lá àwọn ọ̀nà ẹ̀ sílẹ̀ o ètò ó wá fi ọ̀nà àyè tiẹ̀ sí so tó bá ti ṣiṣẹ́ kan ó ní iye kó tó gbọ́dọ̀ máa sọ ọ́ bẹ̀tí ń gbà yẹn Fáṣọlá insist olóhùn ní fún wọn so òun ló fa ìjà tó wọn fi fẹ́ jẹ́ kó gbé ìbò lẹ́lẹ́kejì nígbà tó rí mọ̀ pé Fáṣọlá tó mọ̀ pé àwọn èèyàn tó wà lẹ́yìn Fáṣọlá wípé wọ́n mọ àwọn eléyìí wọ́n ti sọ Fáṣọlá kó lọ jáde ní abẹ́ pátì mi olùwájẹ kó wà ọ̀la Fáṣọlá the same thing ló ṣe fún Ambode àti Fáṣọlá olóòótọ́ ni wọ́n dẹ̀ lẹ́yìn àti ṣiṣẹ́ ẹ̀jẹ̀ Ambode náà nǹkan tó kùnà jẹ́ kó jẹ́ kí Ambode lọ lẹ́lẹ́kì nǹkan tó ṣe kí Ambode ni pé Ambode ò ní èrò ní Fáṣọlá rẹ̀ òkú ní so ọ̀lẹ́ ló ń pa bàbá
bàbá Tinubu yẹn ọ̀lẹ ni wọ́n ṣẹ̀rọ̀ ẹni tó bá ti ń ṣe pé àwọn tó yẹ pé iṣẹ́ tó ń ṣe Amẹ́ríkà bí gbà sílẹ̀ ṣe ló máa ń mú kára fún káàkiri tọmọ káàkiri tọmọ mélè ẹ̀ka àwọn kan wà tó yẹ pé alákìkanjú ni wọ́n ti kàn débẹ̀ àwọn alákìkanjú ló lè ṣe Nàìjíríà tó bá alákìkanjú àkàntọ́ra wa ni kí Nàìjíríà kí Hausa máa lọ kí gbogbo kálukú máa lọ èmo ni mo gbòòrò pé ó lè jẹ́ solution irú àwọn tó ń pààyàn ká lọ́ máa para wọn ní ìwò náà tá a bá pín ẹ̀rí pé gbogbo èmi terrorist gbogbo wọn á dàbọ̀ ẹ̀rí pé ẹ̀rí bá dínkù ẹ̀rí pé kò ní sí mọ́ ẹ bá pètò lọ́wọ́. ẹ ṣe gan bàbá mi ìyẹn ni pé solution tẹ́yìn bá wa mú pé pínpín lọ́nà àbáyọ. kí Nàìjíríà kó sí kókó mo ti dé padà. ẹ má ti ń sọ̀rọ̀ bọ́dá gbé. gbogbo àwọn tó ń kówó lẹ̀ yẹn ẹ̀rí pé kálukú apàtì mọ́ tó rọ̀. ẹ ṣe bàbá wa Miles wọ́n ní division is the best solution kódà bàbá mi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ká tó ní ká gbé ìpè à ń bọ̀ wá ìpè ẹ jẹ́ ká gbé ìpè kan sí kí a tó ṣí àwọn èèyàn tó wà lórí TikTok nílẹ̀ kí wọ́n bá wa dá sí láti bí. ọ̀rọ̀ yìí ó jọ kan gbogbo wa ni pẹ̀lú nǹkan tí a ń rí tí àwọn Fúlàní tí wọ́n ń dánwò nínú ìlú ní ilẹ̀ Yorùbá ní gbogbo inú Nàìjíríà lápapọ̀ kì í ṣe nǹkan tó yẹ kí àwa máa wá lo ẹlẹ́yàmẹ̀yà ọmọ Yorùbá ló wà ń bẹ agbọ́dọ̀ bẹ́ẹ̀ a ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú mẹ̀kúnnù ń jẹ ìyà gidi kò sí kankan tí wọ́n jẹ àǹfààní. ẹ ká lẹ́sà o ẹ ká lẹ́sà àpò ètò yẹsà. àpò ètò náà. yẹsà. ọlọ́run pẹ̀lú gbogbo wa. àmì àpò ètò ìlú. mo ń gbọ́ program mi látàárọ̀. ẹ ṣé gan ni sà. nǹkan náà wọ́n gbé lọ́wọ́ ẹni tó sọ pé ìgbà wo ni Nàìjíríà gbòmìnira yẹn. ẹ bá ń bèèrè lọ́wọ́ pé ìgbà wo ni Republic of Ireland ló ya kúrò lára Britain. Republic of Ireland tí wọ́n ya kúrò lára Britain. wọ́n ya pa kúrò lára Britain. ẹ bèèrè lọ́wọ́ ẹ̀. tó bá mọ̀ ṣé ẹ rí tí wọ́n mú sọ̀rọ̀ tábà tó kù a máa ń bìbí kò yé wa yẹn. Republic of Ireland wọ́n kúrò 1979 if I'm not mistaken. torí gbà tí wọ́n dé UK ní 84 tó bá ń kọjá lọ báyìí ní pọ́ọ̀bù wọn public house tó ti mú tí tó fi ń ṣe kínní yẹn wàá rí níbẹ̀ tó kọ síbẹ̀ no dog no black no Irish. àwọn Irish dẹ̀ ti wọ́n ti gbòmìnira wọn gbà yẹn torí wọ́n hate wọn. Irish náà ń sìn wọ́n ti rọ́wọ́ mú ju Britain lọ náà. wọ́n ti yí ọwọ́ mú ju United Kingdom lọ. ṣé tí a bá ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lórí dáadáa. ṣé ọmọ 112 years kò yẹ kó ti máa rìn? ṣé kò yẹ kó ti máa rìn? àwọn tó ń darí yín láti ìgbà tẹ́ ti gba independence 1966 gbogbo pátá kò síyàn gidi lára wọn. gbogbo wọn ló ń lọ sọ́run náà ṣùgbọ́n wọ́n ra lé fún àwọn ọlọ́run. owó ààbò tó yẹ kán fi dáàbò bò yín wọ́n ń jí lọ tó ń fi lọ́ọ́ ra lé káàkiri. ṣé wọ́n fẹ́ sùn bẹ́ẹ̀ ni? ìgbà mélòó náà fi ń sùn bẹ́ẹ̀? ìgbà tí pírẹsidẹ́ǹtì Tinubu tó lọ sí UK ṣe ìjọba yóò lónìí bẹ́ẹ̀. ọjọ́ mélòó ló lò ń bẹ́ẹ̀ kó tó padà dé. ṣé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ó yẹ ká máa fi ọgbọ́n sí i. ìgbà wọn ní Ghana gbòmìnira just the same time as Nigeria. Go to Seme, right? That's Benin Republic. Ẹ̀yin lè ń fún àwa là ń fún wọn níná títí lọ dé Ghana. Right? In the 50s, àwọn náà ní Nàìjíríà ti fún wọn mọ́. Wọ́n lọ sí Benin ní 2012. Wọ́n lọ sí Algeria 2013. Gbogbo wọn ló ti gòkè
gbogbo wọn pátá ló ti gòkè tó jẹ́ pé mo lọ sí Benin báyìí wọ́n ti ṣínà wọn iná wọn tó ń lò 24 hours hòtẹ́ẹ̀lì tí mo dé sí ń bẹ̀ tí mo fi lo a week kò ṣẹ́jú àwa ń bí ní Nàìjíríà ní Nàìjíríà sọ pé Nàìjíríà the giant of Africa we are ant of Africa now we are ant of Africa and the giant now iná kò sí iná ẹ̀rọ ló ṣe sólà ìgbà wo ni bátìrì ẹ máa fi kú mi ò rí ibi tó ti privatize tó ẹ tí wọ́n ti ń gbé privatization yé mi ọ̀rọ̀ Yorùbá gan ò yé mi because you see this when we talk of tá bá ń sọ pé òkè àgbà independent kí kò yẹ kó jẹ́ òmìnira fún wa náà wọ́n gbé símẹ́ǹtì fún Dangote it was Portland cement ni Portland cement òun náà fún ní orúkọ símẹ́ǹtì wa nísìnyí ó ti di Dangote cement ok Dangote tẹ ẹ wúwo yẹn ṣé wọn pé Fúlàní ni olùkọ́ bí sí Kánò ni náà Fúlàní ni náà ṣé ẹ fẹ́ wá ní kó gbé ìgbà tábà ṣe tó ń sè é máa ní kó máa gbé kinní ẹ̀ lọ ni. Ó yẹ kí Yorùbá sùn ká rorí dáadáa ká mọ̀ pé yes dandan ni ká gbára wá sìn. bí Tinubu ṣe ń wà wá lọ yìí máa ń tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó sọ pé Yorùbá ti tán kò parọ́ Yorùbá ò dẹ̀ tán àwa la dìde fúnra wa kágbára wa lẹ̀ ẹnì kan ló mọ̀ lọ́rọ̀ Yorùbá that's the only thing I believe in ẹnì kan ló mọ̀ ni. wọ́n ti lọ sí France kò dàbí tiwa gbogbo àwọn tó colonize yín pátápátá wọn kò sí gbogbo wọn ló rọ́wọ́ mú wọ́n tún wá mú wa lẹ́rú ẹlẹ́ẹ̀kejì ọmọ Yorùbá ò mọ̀ gbogbo ẹ̀yin àwa tá a lọ sí diaspora tá a sọ pé a sá lọ sí òkè òkun sí Europe gbogbo wa pátá a lọ ṣerú ni ìdá mẹ́ta iye tí wọ́n san fún àwọn ọmọ wọn gangan òun náà ń san fún wa táwa náà torí pé exchange rate wa ó dà àgbàbẹ àti bá ti ṣe ilé ìsinmi bá ṣe ilé ìsinmi ẹlòmíì ò lè jẹun nínú àwọn tó gbogbo máa fa tẹ̀yìn àìmọye tó ti kú lẹ́nu iṣẹ́. táwọn làwọn kan àwa Yorùbá ṣe burú báyìí náà á burú gidi o á burú gan kéèyàn kan ọmọ Yorùbá kan máa sọ pé ìgbà wo Nàìjíríà gba independent wọ́n gba independent wọn Irish kò ju ọdún mẹ́fà lọ ní àwọn Yorùbá tó wà ní àwọn tó dùn bá. mo ń gbọ́ yín dáadáa ó clear ọmọ ìmáwé. wọ́n lè gbà wọ́n wọlé kò sí èyí tó lọ sí Ireland tí ò ní lárí kò sí ní UK yìí pẹ̀lú agbára ló fi lè ní lárí. nǹkan tí ò yí àwọn èèyàn wa ni pé ẹ̀yin sọ pé wà lókè òkun ẹ máa ta àbùkù fún ìlú yín pé wípé ẹ fẹ́ pé lágbájá kan ó ń gbìyànjú ó ń ṣe kíní ṣebí political frog ní gbogbo wọn ń dálẹ̀ àìmọye ẹni mélòó ní ọmọ Yorùbá tó ríṣẹ́ ṣe nísìn mélòó. The only thing is kóńdàkù ló ń lọ ẹ̀ kí ọmọ Yorùbá dìde kágbára wálẹ̀ kò sẹ́ni tí ò ní gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ọ̀yà tẹ́ ń lọ lẹ́rìkọ̀ èkó tẹ́ rò pé ẹ ti dé
ibi tí ọkàn yín ti balẹ̀ sí ẹ má tanra yín ìpínlẹ̀ kan bọ̀ tó máa fi àparí iṣu tó máa sọ fún yín wípé ẹ̀ ń ṣọmọ wọn. Chris Eubank ọmọ Igbo ni ọmọ Nàìjíríà ni middleweight champion ni ní UK ó ṣe bíńdà tó ṣe one mistake wọ́n júwe ìlú ibi tó wà fún tán ti bí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tí bàbá wọn tó gbé débẹ̀ bóyá débẹ̀ bóyá wá ṣe kí gbogbo ẹ̀ náà sọ̀tàn ẹ̀ fún wọn ò bílífù pé kan náà ni rìn wá wọn ò gbà pé ọmọ ìyá kan náà ni wá àwọn tá a dẹ̀ wá jẹ́ Yorùbá ṣé torí chicken tẹ́ ẹ rí jẹ bí tọ́kì tẹ́ ẹ rí jẹ Ọlọ́run tí ẹ̀ wá mú yín sìn tọ́kì ti gbó lórí burúkú adìyẹ tá a rà ní 50 kọ́bọ̀ nígbà 50 naira nígbà 5 naira jàre àbí kí wọ́n pè ní tá a rà ní £1 is now coins 5 pounds. Kò yé àwọn kan tọ́lọ́mọdé sọ lẹ́nu ó sọ̀pọ̀ àpò ìwà ìyà ó sọ́kọ́ nǹkan tọrọ wa jẹ́ nìyàwó àwọn Yorùbá jẹ́ nìyàwó tọ́wọ́ àwọn sọ́n sẹ́rà a ní ẹnjìníà ní kínní àwọn ọmọ wa lóòótọ́ ni a lè ní wọn wọ́n máa júwe ní bàbá wọn fún wọn létà wọ́n á júwe ìlú tó ti wá fún wọn gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ Jamaica tọ́kú lẹ́rú lọ tọ́kú sí Jamaica tó wá wọlé tó ń ṣe nílùú fún wọn pẹ̀lú àwọn kìnní tẹ́ bá rí nǹkan ìfojú wọn rí bí tẹ́ bá rí nǹkan tó fojú wọn rí wọ́n dìpọ́tì wọn àwọn dẹ̀dú kó wọn lẹ́rú lọ sí Jamaica. Listen, I can't understand our mentality. Àwọn ọmọ Yorùbá I can't understand our mentality. We are just idiots. Idiots ni wá. Ẹni tó ní ready láti ran ẹni tí ò ní lọ́wọ́. Nǹkan tó bá tọ́ pa wá níbẹ̀ ẹni ọ̀. Instead táwọn yẹn máa wá tún níbi tó lù ṣe. Kò síná. Kò sí good road. Hospital in Shambo. Ṣé ilé lọ sí hospital? Ó lọ́ máa jẹ́ kéèyàn sick ní ìlú rẹ̀. Tí wọ́n bá sick ní Nàìjíríà pẹ̀lẹ́. Ọmọ yìí tí mo kékeré tó táwọn àbúrò tó bá fẹ́ lọ sọ tó bá tí nǹkan kan bá ṣe wọ́n ọmọ yìí tí máa ń fi ránṣẹ́ náà ọmọ yìí tó jáde lápò mi tí máa transfer sí wọn. Because mo ti ń dàgbà náà ṣé bí máa ṣe máa bá lọ nìyẹn tẹ́mi bá lọ já wọ́n wà yìí ta ni fẹ́ tọ́jú wọn. Ẹ máa sẹ́ndì owó. Báwo ní ṣe tọrọ bá gbèmí mi kọ. Àwọn Yorùbá ẹ dìde ìlú òyìnbó ìṣèlú wa. Nǹkan tó ń ṣe nìyẹn. Gẹ́gẹ́ ìbá tó bá sọ pé àti Fúlàní. Kí ni a fẹ́ ṣe sí i? Báwo ni Yorùbá wọ́n dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ìgbà tó dá Àmọ̀tẹ́kùn lẹ̀ lọ́dún náà tó fẹ́ bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ṣèbí ló lọ gbowó Sunday Igboho tó jáde fún Yorùbá Nation ṣé ẹ mọ̀ wípé plan work ni. Body mi ò gbé tí anybody bẹ́ẹ̀ mo máa inú mi máa dùn kó máa tẹ̀lé ní tó bá lóye ṣé rí gbogbo àwọn nǹkan táwọn gómìnà yìí ń ṣe àṣírí wọn ti tú bẹ́ẹ̀ tí wọ́n hàn ṣe é mú lọ́wọ́ kan ṣìkó ẹ tó bá máa mú wèrè á ṣe bí wèrè ẹ tó bá fẹ́ mú ọ̀bọ á ṣe bí ọ̀bọ má mú corruption
ọ̀nà tó ti ń gbà ṣe corruption yẹn ẹ̀bẹ̀ gidi. That is how nation can grow, not by emotion. What is going? Okay, ẹ wo orúkọ tó ṣẹlẹ̀, ṣé bọ́ǹbù tó ṣẹlẹ̀ nìbàdàn, ṣé kò sí ọ̀ndàjì gold wíwà nìbàdàn ni, ṣé gómìnà fẹ́ sọ pé òun ò mọ̀ sí ni. Kò yẹ yín, mo máa ń láì kó máa tẹ̀lé irú èèyàn bí ẹ̀gbọ́n yìí tó jẹ́ pé don't come here to come and talk with emotion. Wá sọ̀rọ̀ ká rọgbọ́n bẹ̀ ká rẹ́ni tó ti lè contribute sí. Èmi mọ̀ pé ara ń ta anybody nǹkan tó ní kálukú ń pass through kò easy, èmi gan ò easy. Kò yẹ yín bẹ́ẹ̀ tí nínú bí ó ṣe easy yẹn náà ọgbọ́n wo la lè dá, ọ̀rọ̀ wo lẹ́gbọ́n lè sọ ta lè sọ lé àwùjọ tí bí ò tiẹ̀ kàwé àwọn tó bá gbọ́ wọ́n á mọ̀ pé yes he says something. That's what we need, not by emotion, not by power. Okay, ẹ wo orú ṣòwò rẹ wọ́n pe ṣòwò rẹ gòkè ẹ gbogbo ilé ìta ń sọ yìí gbogbo ilé ìta ń ṣe yìí bàdẹ tí sọ tá ń ṣe yẹn ó yẹ ká máa fi send irú ẹ̀yin níbẹ̀ ṣe wà nísìn tó ń bá lọ sórí platform mi nísìn mo ti try láti follow ilẹ̀ méjì màá include orúkọ yín síbi ẹ̀kọ́ ibì kan tẹ́yìn náà ti máa join wa ń bẹ̀ yẹn. From there you are going higher. From there we plan how Yoruba will become a great nation. Ìkàtí fẹ́ máa gbọ́ nìyẹn, not by coming and be condemned kó wa máa kọ́ sí èèyàn.